رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. يقول المصنف رحمه الله: باب الصدقة عن الميت والدعاء له. نبي أنفوني ترى الإمام النووي رحمة الله عليه وبس الله يفوها نيكوا سيسي سارافوك أتسي سادوافوك يبقى تسوي ساجو يبقى لا يوبر lórí àwọn akíni àti kíni la lè máa ṣe láti ṣàwọn òkú wa láǹfààní. Kò sí tàbí ṣùgbọ́n ẹni tó ti kú ti lọ, kò sí nǹkan tó ṣẹ́kù fún àfọwọ́ èyí tó ṣe pé Ànábì sallallahu alaihi wasallam tọ́ka sí pé téèyàn bá nípìn nínú ṣíṣerú rẹ̀ kéèyàn tó kú, oníládàá rẹ̀ kò ní tán fún yàn. Ṣùgbọ́n gbogbo nǹkan míì léyìí téèyàn ń ṣe nílé ayé téèyàn ń tàtàrà rẹ̀ gbaládá ó ti parí. téèyàn bá ti nípìn nínú àwọn nǹkan èyí tí ládàá wọn máa ń ṣẹ́kù lẹ́yìn ikú, ó yẹ káwa náà máa kí ni nǹkan tá a lè ṣe láti ṣe àwọn òkú wa tó ti lọ láǹfààní. Nítorí pé òkú tó ti lọ òun náà yóò máa fẹ́ ká pé ẹni tó kù kò gbàgbé òun, yóò wù ú kápẹ́ ẹni tó kù wọ́n ń ṣe nǹkan tí ó wúlò fóun. Pàápàá jùlọ ń bẹ nínú àwọn ẹni tó kù lẹ́yìn ikú ẹni tó kú tó ṣe pé ẹni tó kú òní sábàbí bíbẹ tiẹ̀, tó sì dá kápẹ́ bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àwọn kú ó wá jẹ́ pé wọ́n wá gbàgbé wọn, kò tiẹ̀ rántí wọn. Pàápàá jùlọ bàbá àti ìyá tó ṣe pé wọ́n wá ń kókó ṣàǹfààní fún wa torí pé wọ́n kú lórí ẹ̀sìn Islam eléyìí tí ìwọ náà wà lórí ẹ̀. wọ́n ní Allahu azza wa jalla wọ́n ní walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka ra'ufur rahim. Àyá yìí nínú Suratul Hashr, ọjọ́ kan nínú àwọn ẹ̀rí eléyìí tó fi hàn wá ike tá à ń bá ń ṣàdúà fáwọn ẹni tó ti kú ṣáájú wa, àdúà tá à ń bá ń ṣe fún wa yóò máa wúlò fún wa, yóò sì jẹ́ nǹkan tí wọ́n máa tàtàrà rẹ̀ ṣàǹfààní. Lẹ́yìn ìgbà tí àwọn sàhábà táwọn bá lọ tí wọn ò bá sí mọ́, àwọn ẹni tó dé lẹ́yìn wọn tá a mọ̀ sí àwọn at-tabi'un, àwọn ẹni tó ń tẹ̀lé àwọn sàhábà ni wọ́n rí, wọn ò rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ṣùgbọ́n tó ń ta ìrán Ànábì, wọ́n gba Ànábì sallallahu alayhi wa sallam gbọ́ látàrí àwọn ìròyìn eléyìí tí wọ́n gbọ́ látẹnu àwọn sàhábà. Àwọn eléyìí nígbà táwọn sàhábà bá lọ tí ò sáwọn sàhábà mi tó sì pé àwọn tàbíùn ló ṣẹ́kù, àwọn tàbíùn yìí wọn ò ní jẹ́ ẹni tó fi àwọn sàhábà lẹ̀ bẹ́ẹ̀ láì jẹ́ pé wọ́n ń fi àdúrà ránṣẹ́ sí wọn. Olúwa ní walladhina ja'u min ba'di, àti pé àwọn ẹni tó dé lẹ́yìn àwọn sàhábà, àwọn at-tabi'un, yaquluna rabbana ighfir lana, wọ́n máa sọ pé Olúwa foríjì wa o, wa li ikhwanina alladhina sabaquna bil iman, ti ṣàforíjì fáwọn ọmọ ẹ̀yà wa àwọn tó ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo, ṣàforíjì fún wa, ṣàforíjì fáwọn ọmọ ẹ̀yà wa àwọn tó ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo. Ta ló síwájú tabi'un? ọ̀nà làwọn sàhábà. wala taj'al fi qulubina ghillan lilladhina amanu, má jẹ́ ká ní kùnsínú sáwọn olùgbàgbọ́ òdodo. Àyá yìí ó ń tọ́ka sí
ìwọ àwọn sàhábà lórí àwa tá a dé lẹ́yìn, ìwọ àwọn lórí wa ọ̀kan nù rẹ̀ òun náà ní ká máa tọrọ àforíjì fún wọn. torí àwọn sì sọ nípa àbùkù àìdá táwọn ṣíà pípé Olúwa pa yín láṣẹ kẹ́ máa tọrọ àforíjì fáwọn sàhábà, kàkà kẹ́yìn tọrọ àforíjì fún wọn lílá náà lẹ́ ń ṣépè fún wọn. A'udhu billah. gbogbo ẹni tó náà bá jẹ́ bẹ́ẹ̀ ọba àmọ́ pera rẹ̀ ń ṣíà tẹ́kù níṣẹ́ méjì ju kọ́ máa bú àwọn sàhábà lọ. nítorí dájú òun náà nípa láìmẹtì kàníọ ńṣe l'Olúwa pa ọ́ láṣẹ kó máa tọrọ àforíjì fáwọn sàhábà. àyà yìí gangan láyà náà t'Olúwa ti pa wá láṣẹ ká máa tọrọ àforíjì fáwọn sàhábà. ẹ̀rí pé lásìkò t'Olúwa sọ̀rọ̀ yìí àwọn sàhábà ní bẹ́ẹ̀ pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. lásìkò táwọn sàhábà yìí tó ń ṣe gudugudu méje tó ń ṣe yàyà mẹ́fà, kò sí nǹkan kan tí ń jẹ́ walladhina ja'u min ba'dihim lásìkò t'Olúwa sọ àyà yìí kalẹ̀. àwọn ẹni tó ń dé lẹ́yìn wọn àwọn gangan ni wọ́n wà ń gbà náà, ẹnìkan kan ò tí ì dé lẹ́yìn wọn. àjẹ́ pé àyà yìí Olúwa Ẹlẹ́dàá wa fi ń pa wá láṣẹ ẹ̀rí pé ó jáde níjáde wọ́n fún wa ròyìn àmọ́ ń ta gbalérò pẹ̀lú rẹ̀ nípa ń pa yín láṣẹ. walladhina ja'u min ba'di, àti pé àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà yaquluna rabbana ighfir lana, à ń pa yín láṣẹ kẹ́ máa sọ wípé Olúwa foríjì wa o, wa li ikhwanina alladhina sabaquna bil iman, sì foríjì àwọn ọmọ ìyá wa tàti síwájú wa pẹ̀lú gbàgbọ́ òdodo. ọba wọn tí wọ́n dé lẹ́yìn sàhábà tààrà ọba wọn wí, ó sì bá gbogbo àwa mùsùlùmí tá a wálé ayé títí díjọ́ gbẹ̀ndà kìyàmù gbogbo àná lọ́ba wí, nítorí pàwọn náà ń bẹnu alladhina ja'u min ba'dihim, àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà. báwo ni wọ́n náà ṣe ń tọrọ àforíjì fáwọn sàhábà? báwo ló ṣe ń tọrọ ìyọ́nú Allahu fáwọn sàhábà? wọ́n dárúkọ sàhábé ó gbé ẹnu lọ́wọ́ bí ìgbà tó ṣe pé ẹnu ẹ ó ti fọ gbé falágbáfọ, ó lè ṣe radiyallahu anhu, ó tiẹ̀ máa tọrọ àforíjì pé kó Olúwa kó foríjì àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìwọ sàhábà lórí wa òun náà ní ká máa tọrọ àforíjì fún wọn, nítorí pé ènìyàn ni wọn, gbogbo ènìyàn iná ló sì di aláṣìṣe, gbogbo ènìyàn nísìnyí bùkátà kó Olúwa kó foríjì lórí àṣìṣe rẹ̀. torí ẹni Ànábì sallallahu alayhi wa sallam wọn ni kullu bani Adama khata' wa khayrul khatta'ina at-tawwabun, gbogbo àwọn ọmọ Ànábì Adam alayhi salam láláṣìṣe, àwọn ètò lóore jù nínú àwọn aláṣìṣe làwọn ẹni tí máa túbà. sàhábé ti kú, ìwọ rẹ̀ lórí wa wọn náà ní ká máa tọrọ àforíjì fún wọn láíláí. yìí sì pẹ́sẹ̀ wọn lọ́pọ̀ tó bẹ́ẹ̀ pé láti nǹkan bí 1000 ọdún àti 100 a máa tọrọ àforíjì fún wọn náà lọ ní láíláí. báwo lẹsẹ̀ tí wọ́n ṣe wá pọ̀ tó kẹ́là? ìmá tọrọ àforíjì kò pa dandan kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ iná lọ́pọ̀ tó bẹ́ẹ̀, nítorí pé t'Olúwa bá foríjì yàn ìmá ṣílẹ̀kùn gbogbo oore fún yàn ni, yóò ti gbogbo ilẹ̀kùn aburú níwájú èèyàn. bẹ́ẹ̀ náà ni wọn náà tó máa ń tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ó dájú pọ̀ ń sánà kó Olúwa kó ṣílẹ̀kùn oore fún ọ, kó tilẹ̀kùn aburú níwájú rẹ̀. àwọn sàhábà wọn ní Ànábì sallallahu alayhi wa sallam tó bá jókòó níbì kan àwọn máa ń kà lẹ́nu Ànábì ní èjì ẹ̀ta ẹni pé máa ń sọ pé Rabbi ighfirli wa tub alayya innaka anta at-tawwabur rahim, Rabbi ighfirli wa tub alayya innaka anta at-tawwabur rahim. àdúrà yẹn fọ̀nà méjì gba ibi à ń tọrọ àforíjì ọgbà wa. Rabbi ighfirli, ìrẹ Olúwa foríjì mi, wa tub alayya, kó o sì gba ìtúbà mi, innaka anta at-tawwabur rahim, lájájú wọlọba tó máa ń gba ìtúbà lọ́pọ̀lọpọ̀ tó sì máa kẹ́ ẹrú rẹ̀. eléyìí fi hàn wá wípé ìtọrọ àforíjì kò pa dandan kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ iná ló bí. àìkò sì dẹ́kun à ń tọrọ àforíjì kò tọ́ka sí pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ti pọ̀ lápọ̀jù. torí pé Ànábì sallallahu alaihi wasallam tó yẹ pé bí tí ṣe ń ṣe yìí àgbọ́ pọ̀ pátì títí tó fi kúrò láyé,
kò kéé ṣe pé ẹ̀ṣẹ̀ rẹ̀ kan ló wà tó ṣe pé ń bà lẹ́rù, ẹ̀ṣẹ̀ yìí pọ̀ iná ló fi jẹ́ kó bá jókòó níbi kan wọ́n kà lẹ́nu rẹ̀ kó wí bẹ́ẹ̀ ní gbọ̀ngàn àbí kó jù bẹ́ẹ̀ lọ àbí kó má tó bẹ́ẹ̀ torí pọ̀ ni liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar kó ló wọlé bá ṣàforíjì fún eléyìí tó ti síwájú àti tó gbẹ̀yìn nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àmọ́ yìí pé Olúwa ti ṣàforíjì fún Ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn ànábì Allah kò sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kankan eléyìí tó ṣe pé wọ́n máa dá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà ní àwọn ẹ̀ṣẹ̀ wọn eléyìí ní ìgbàgbọ́ àwọn mùsùlùmí wípé àwọn ànábì Allah ma'sumuna min al-kaba'ir Olúwa ṣọ́ wọn dáàbò bò wọn níbi àmà dẹ́ṣẹ̀ ńláńlá àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn náà máa dá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ táwọn bá ti dẹ́ṣẹ̀ kékeré ìyàtọ̀ tiwọn pẹ̀lú tiwa wọn náà ní kó Olúwa kò ní fi wọn sílẹ̀ yóò ta wọn lólobó lẹ́sẹ̀kẹsẹ̀ torí kan lè bá tọrọ àforíjìn abasa wa tawalla ó ṣókùnkùn ojú ó sì tàkìtì pàkọ́sì an ja'ahu al-a'ma ní ìgbà tí afọ́jú wa bá láti wá sí béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam òun kó àìrójú pẹ̀lú máa ṣàlàyé ẹ̀sìn fún àwọn abẹnugan nínú àwọn kòfàrù Quraysh lérò wípé an-nasu ala dini mulukihim ẹ̀sìn tó bá àwọn èèyàn bá ń ṣe iná làwọn mẹ̀kúnnù rẹ̀ ó ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn mẹ̀kúnnù l'Olúwa fẹ́ fọ̀nà mọ́ yàtọ̀ sí àwọn abẹnugan ńkọ́ gbogbo wọn pátá ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ká ṣàlàyé ẹ̀sìn fún wa kọ̀tọ́ká pé ńgbà tẹ́nìkan bá wá bá yín nítorí pé òun bá àjáfọ́jú torí pé òun ò bá sínú àwọn abẹnugan káwá jẹ́ papọ̀ sí i a sì ṣókùnkùn ojú níwájú ẹ̀ tóun ọba rí ọ ipò ṣókùnkùn ojú látàrí pé fìtílà tí ọ máa ṣiṣẹ́ t'Olúwa tọ́jọ́ dá yín ò rí ọ ni t'Olúwa fi ń bá Nàbí sallallahu alaihi wasallam wí mbẹ tó ń ti pé ẹ̀ṣẹ̀ kékeré ni ṣùgbọ́n Olúwa Ẹlẹ́dàá kò fà Nábì lẹ̀ ó tají lórí nǹkan tó ṣe Ànábì sì tọrọ àforíjì síbẹ̀ náà rí ní ìgbà tí ìyá ńlá wa Aisha radiyallahu anha torí pé àyà yẹn lè má yé yín liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar kí Olúwa ó lè bá àṣàforíjì fún eléyìí tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àti èyí tó gbẹ̀yìn ẹlòmíì lè sọ pé kí ó lè bá àforíjì hàn kò tí ì foríjì Ànábì máa ń jí lóru yóò máa wá ṣe qiyamul layl lọ́nà tó ṣe pé ẹsẹ̀ rẹ̀ méjèèjì yóò wù látàrí pípẹ́ tí máa pẹ́ lórí ìdúró Àìṣà wa sọ pé kí ló ń ṣe báyìí sí ní ìwọ tó ṣe wípé Olúwa ti ṣàforíjì fún ètò síwájú àti ètò gbẹ̀yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ó túmọ̀ sí pé liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar Olúwa ti foríjì hàn eléyìí tó síwájú àti ètò gbẹ̀yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ìnìtumọ̀ àyà torí pé Olúwa ṣípayá fànàbì ní ìṣípayá eléyìí tó hàn gbangba kó lè bá àforíjì ó sì ti foríjì Ànábì sallallahu alaihi wasallam náà tó jẹ́ ká mà bẹ́ẹ̀ wọ́n sọ fún Aisha radiyallahu anha onímọ̀ máa pẹ́ ń dúró sọ̀láàtì mi máa ń gùn púpọ̀ débi pé gbogbo ẹsẹ̀ mi máa wú ìwọ náà fúnra ara rẹ ló sì tún mẹ́nu bà irú ìdẹ̀ra ńlá tó Olúwa ṣe fún mi ó ti ṣàforíjì fún mi eléyìí tó síwájú àti tó gbẹ̀yìn nínú àwọn ẹ̀ṣẹ̀ mi afala akunu abdan shakura sí ọ̀tọ̀ kí n jẹ́rú tí ó dúpẹ́ ni. torí Ànábì sallallahu alaihi wa sallam ó máa ń tọrọ àforíjì báyìí àwọn náà lára à ń fẹ́ ká pọ̀ ní mímá tọrọ àforíjì fúnra wa nítorí pápá tábà sì kú àǹfààní àti ṣe bẹ́ẹ̀ kò sí má àmì tó ti ṣe kalẹ̀ kó tó di pọ́ lọ yóò máa bẹ nínú ìwé iṣẹ́ rẹ̀ Olúwa tàtàrà rẹ̀ ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ fún ọ yóò tàtàrà rẹ̀ ṣe àgbéga fún ọ yóò tàtàrà rẹ̀ ṣe àwọn ẹlẹ́kùn oore fún ọ ẹni tó ti kú òun àláǹfààní àti tọrọ àforíjì mà ẹni tó ti kú tó ti lọ àwa tá a kù tá a ṣẹ́kù láàmà tọrọ àforíjì fún walladhina ja'u min ba'dihim àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn wọn tó dé lẹ́yìn àwọn sàhábà àwa náà ni o àwa la dé lẹ́yìn àwọn sàhábà títí díjọ́ gbẹ̀ndàl qiyamah yaquluna rabbana ighfir lana wọ́n máa sọ pé Olúwa wa ṣàforíjì fún wa wa li ikhwanina alladhina sabaquna bil iman kó sì foríjì àwọn ọmọ ẹ̀yà wa àwọn ẹni tá ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo jábá wáyà yìí rabbana ighfir lana Olúwa foríjì wa
wa li ikhwanina alladhina sabaquna bil iman foríjì àwọn ọmọ ẹ̀yà àwọn ẹni tó ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo. ẹni pé a ti ara wa síwájú ká tó ṣàdúrà fáwọn aṣíwájú wa. Olúwa foríjì wa, foríjì àwọn ọmọ ẹ̀yà wa tó ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo. Eléyìí ni ẹ̀kọ́ bí ẹ̀sìn ti ṣe fi kọ́ wa ká máa tọrọ àdúrà. Ẹ kọ́kọ́ ṣe fúnra yín kẹ́ tó ṣe fẹ́ni tẹ́ fẹ́ ṣàdúrà fún. Ẹ má gbàgbé ara yín níbi tẹ́ ti ń ṣàdúrà fẹ́ nìkan. Ara rẹ ní kó kọ́kọ́ tọrọ fún kó tó tọrọ fẹ́ lòmí. Nítorí pé má gbàgbé ara rẹ nígbà tó ń wá ti tún tẹ lòmí sí. Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. Yẹ́sẹ̀ pé Rabbana ighfir li ikhwanina alladhina sabaquna bil iman waghfir lana. Yẹ́sẹ̀ pé Olúwa foríjì àwọn ọmọ ẹ̀yà wa tẹ́tí síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo sì foríjì àwa náà. Ìwọ Olúwa foríjì wa kó o sì foríjì àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo. Lẹ́nìkan bá ṣàdúrà bẹ́ẹ̀ mọ́kọ́ fẹ́ràn ara rẹ̀ jù. Bí kò sọ pé Allahu à ń bẹ̀ kó tún wa ṣe kó tún ẹ̀yin náà ṣe. Èsì fọ́ sọ pé àbótí ẹ̀gbọ́rọ̀ ni dípò kọ́ sọ pé Olúwa kó tún yín ṣe. Wọ́n á sọ pé Olúwa kó tún àwa ṣe kó tún ẹ̀yin náà ṣe. Bí súnà ti ṣe fi mọ̀ wá nù bẹ́ẹ̀ bá ń ṣàdúrà ara yín ní kẹ́ kọ́kọ́ ṣe fún kẹ́ tó ṣe fẹ́ lòmí. Tábà tún wáyà yìí láti polú ẹlẹ́dàá wọn kọ́ wa ní ẹ̀kọ́ lámbẹ̀ wípé tábà fẹ́ ṣàdúrà fún àwọn òkú wa tó ti kú kò pè fún pé ká ṣe àdádálẹ̀ eléyìí tí ò ní jẹ́ ká do àgàn kọ́ gbà. Nítorí pé àdádálẹ̀ tẹ́ rí yẹn wọ́n máa ń ṣe wàhálà púpọ̀ nínú ẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo wàhálà yẹn òfò àti pàbó ní ọjà sí ẹni tàtàrà rẹ̀ gba aládà kan. Tẹ́yìn bá fẹ́ ṣàdúrà fókun sọ́wọ́ fẹ́ ṣe wí lérèfé náà nù tẹ́sì máa wò kó ti gbà. Tìbọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó bá láwọn fẹ́ ṣàdúrà fókun àwọn wọ́n pàtẹ rẹpẹtẹ ní àti àdádálẹ̀ lóríṣiríṣi. Wọ́n lè sọ pé káwọn sàṣàkù fúnra láì ọgọ́rùn-ún fún káwọn sí la ilaha illallah ọgọ́rùn-ún káwọn sá sàlátù ọgọ́rùn-ún ládàá rẹ̀ kọ́ lọ́ọ́ bókù ń bọ̀lẹ́ lẹ́yìn tí wà nù ṣẹ̀ríà. ẹni sọ pé ká kí alukur'an gbogbo alukur'an láti bẹ̀rẹ̀ dópin ládàá rẹ̀ kọ́ lọ́ọ́ bókù ń bọ̀lẹ́ lẹ́yìn tí wà nù islam. wọ́n lè sọ pé súrátù yasin làwọn fẹ́ ké ní gbogbogbòjì ládàá rẹ̀ kọ́ lọ́ọ́ bókù ń bọ̀lẹ́ lẹ́yìn tí wà nínú hadith àbá alukur'an. wọ́n lè sọ pé kíníkà dalailul khairat làwọn fẹ́ ká kí ládàá rẹ̀ lọ bókù. Tí ẹ̀yin torí pé àìgbẹ́sìn yéèyàn pọ̀ àwọn máa wò pé táwọn bá ti forí lági káwọn ṣe wàhálà báyẹn àdúrà yẹn ò ní wúlò fókù gbogbo ìtẹ́sẹ̀ náà èwo ló wúlò fókù ń bẹ̀ torí padà dálẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd. Ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí kìí ṣàwálà pálásẹ̀ kó ṣe á dá padà fún. Àkẹ́rọ̀ fani gbogbo wàhálà yín ẹ jókòó láti agogo 8 àárọ̀ ẹ ń ṣe àdúrà àdádálẹ̀ ẹ ò túká lórí rẹ̀ àfi lágogo 3 gbogbo òsì wúlò fókù ẹ tún dẹ́ṣẹ̀. Kò yà yẹn lẹ́nu nítorí pé ètò jíjẹ mímu tí ń lẹ bá wá ẹ wá pawó ni ntọ́ba fi wọ Allah láti fòkú ṣe kó fi ṣe ọ̀fẹ́ kẹyìn kásá ṣe bí wọ́n ṣe kó lè bá rí bí ṣe rí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn náà lẹ́yìn ikú ẹ̀. Àdádálẹ̀ tó ń ṣe wọn fáwọn òkú wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ikú ẹ̀ ó tó bẹ́ẹ̀ ó lè bọ́ ń bẹ́ẹ̀. wọ́n dàbí lè má mú lùkàn ni òun ní máa síwájú wọn tá máa fi lọ sí gbogbo orú àwọn àdó àdádálẹ̀. Ìgbà tó wọn á kú àwọn èèyàn rẹ̀ wá ní bàbá pàkọọ́lẹ̀ wọn á ní ẹja gbọ́. Ìgbà tó wọn pàkọọ́lẹ̀ wọn á bá pé wọn ní bàbá kọ pé táwọn bá kú o wọn ò gbọ́dọ̀ ti torí kó àwọn péjọ máa ṣàdúrà kan o. Àwọn ò fara mọ́ kódà kó ṣe tijọ́ kẹta ọjọ́ kẹjọ tàbí ogójì ọjọ́ tàbí òmíì àwọn ò fara mọ́. Tọ́ àwọn èèyàn máa ń ṣe ààhín ó ti wá jẹ́ bẹ́ẹ̀
nítorí pé ńgbà tí bàbá yìí wà láyé òun náà ní máa bá wọn ṣe gbogbo ẹ̀, kò sì fijọ́ kan sọ wípé kò dáa. ó làtà bá gbọ́ táwọn kan sọ pé kò dáa, àdádálẹ̀ ni, bàbá náà tún máa gbé wọn lẹ́nu sọ̀n. ẹ lè lò lójú ayé yín, wọn á ní kí wọn lò fẹ̀yìn lẹ́yìn ikú yín. gbogbo àwọn ọ̀tọ̀ọ̀kú lòlò torí pé ńgbà wọn gbẹ̀sìn Islam wọn ò mọ túmọ̀ rẹ̀, ìdí àdádálẹ̀ làwọn takú sí. Islam òdodo wọn ò mọ, ìdí inú tó bá ń ṣàlàyé Islam òdodo fún wọn lẹ́sìn tuntun torí pé wọn ò mọ túmọ̀ Islam. wọn rò pé rọ àtẹ̀tànjẹ táwọn ń bá ká ni. gbogbo àwọn tó sì yẹ kí wọ́n ṣàlàyé òdodo fún wọn, ìdí ìbàjẹ́ làwọn náà ti ń jẹun. nígbà wọn ti wá sọ fún wọn pé ranù làwọn ń ṣe, ìrégbè làwọn wà díẹ̀. torí ẹ̀ Olúwa ní kọ́ wa ládùúgbò ayé o, tó bá fẹ́ ṣàdúà fáwọn ẹni tó ti kú, Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ṣẹ́ràdùà yìí tó bá ń ṣe ó kárí gbogbo mùsùlùmí pátákáfà tí wọ́n ti kú ṣáájú rẹ̀. subhanallah, ẹ wá dúró orí téèyàn ó rí mbẹ. nínú àdìsí kan Ànábì sallallahu alaihi wasallam fi hàn wá pẹ́ni tí bá ń tọrọ àforíjì fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin, Allah ó foríjì ló ń ka mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin. ẹ̀dá kan ò wí ju gbólóhùn tí ò gba ìṣẹ́jú àyà lọ. Allah ó sì tàtàrà rẹ̀ ṣàforíjì fún ọ ló ń ka gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ń bẹ láyé ní àbó ti kú tí wò lè kà. torí di eléyìí ìpèníjà ńlá lélẹ́yìí o. àdúrà wọn ni kẹ́ ẹ máa ṣe fáwọn òkú mùsùlùmí, kí ẹ sì kẹ́ ẹ máa ṣépè fún wọn, bẹ̀rẹ̀ látòrí àwọn sàhábà. kí ẹ sì kẹ́ ẹ máa bẹnu àtẹ́lù wọn, kẹ́ ẹ máa bú wọn léèbú, kí ẹ sì tí wọ́n fi bẹ̀yìn nù. ẹni tí èsè sàábé gan Ànábì sallallahu alayhi wa sallam wọn lè ń bá tikútikú ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ láìdá, nítorí pé fa innahu qad afda ila ma qaddam, òun ti lọ bá ń tó gbélé ayé sí. àdúrà la máa ń ṣe fún, kò sì pè fún kẹ péjọ kẹ tó ṣe àdádálẹ̀, kò sì pè fún kẹ ṣe àṣàyàn àwọn nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí láti ṣàdúrà fún àdádálẹ̀. àbùkátà gbogbo ẹ̀ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa kú, àìmọye tó ti kú kó tó bí ànábì, àìmọye tó kú lójú ayé ànábì sallallahu alaihi wasallam, àìmọye tó kú lẹ́yìn ikú ànábì. ǹgbà àwọn tó ń kú lójú ayé ànábì ṣé gbogbo àdádálẹ̀ tẹ́yìn ṣe lànábì náà ṣe fún wọn. tẹ́ ẹ bá ti ṣàdúrà báyìí ó ti tó. ó túmọ̀ sí wípé òkú wa tó kú ńkọ́ àmọ́ rántí rẹ̀ pẹ̀lú àdúrà. kò sí àyè fún aládàádálẹ̀ láti lo eléyìí lẹ́rìí o wípé nu wọn ní ká ṣàdúrà fókù, bẹ́ẹ̀ ni wọ́n ní ká ṣàdúrà fókù, àmọ́ kì í ṣàdúrà àdádálẹ̀. torí pé àdúrà àdádálẹ̀ lẹ́yìn ń ṣe, òfin ṣẹ̀ríà ní ká ṣàdúrà fókù, àmọ́ kò sọ pé ọ̀nà tẹ́ gbégbà lọ́nà tẹ́yìn ń gbégbà. tẹ́yìn bá sọ pé ń tọrọ àforíjì fún ẹ̀ sì ń tọrọ kí àtìgẹ̀ fún, kò sí tó burú nù ẹ, àmọ́ ta ló ní kẹ́ ẹ máa tọrọ rẹ̀ lọ́nà tẹ́ ń gbà tọrọ rẹ̀ kẹ́ ẹ péjọ sí, kẹ́ ẹ sì péjọ sí nítorí pé ẹ fẹ́ pawó pẹ́ sí. gbọ́dọ̀ sí ti sọ pé kẹ́ ẹ sí bẹ́ẹ̀, wọ́n ń pè ní bid'atun idafiyya. wọ́n ní Allah ọ̀rọ̀ àwọn pàwọn ò ní sẹ́mi, Allah ló wá ní kẹ́ ẹ máa fi léyìn ṣiṣẹ́. ẹ gbọ́rọ̀ ó rí yín pẹ́ ní sẹ́mi, ó ní kẹ́ ẹ má kọ̀ sẹ́sì, ó ní kẹ́ ẹ má wà sẹ́sì. mo ní mo nífẹ̀ẹ́ òkú tó kú yìí ó sì wù mí kó ló wá bá wa kẹ́ ẹ. mo á ní ẹ mú àdúrà wa sẹ́mi pé fẹ́ràn ó lágbára pọ̀. lẹ́yìn náà mo nífẹ̀ẹ́ òkú yìí ó ti kú nísìn òní níjọ́ kẹta, ohun tó rí kújú rẹ̀ ó ti rí ọ̀kàn mi. àná àti ìjẹta òní láwa ṣàdúrà, ó tún di ìjọ́ keje àbẹ́rẹ́ nǹkan mẹ́rin, ìjọ́ kẹrin, ìjọ́ karùn-ún, ìjọ́ kẹfà, wọ́n lè ta sí ìjọ́ kẹta, èyí tá a sí ìjọ́ tó kú ó ṣiṣẹ́ di ìjọ́ kẹta láì sí kírẹ́díìtì tá à ń rà sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀.
wọ́n lè ta séjọ́ kẹta ó ṣiṣẹ́ tíjọ́ keje àbíjọ́ kẹjọ láì ṣe credit so ètò àwa ṣe ń jọ́ kẹjọ ó sì di pé ẹ̀yin kàn ń wo oúnjẹ ń tiyín lọ ni ibẹ̀ náà wọ́n ti jèrè pé wọ́n bú wọn mọ́tò ibẹ̀ náà wọ́n ti jèrè pé wọ́n bọ́sọ sí wọn lọ́rùn ibẹ̀ náà wọ́n ti jèrè pé wọ́n pa mọ́là tẹ̀lé wọn wálé àbẹ́rẹ́ àwọn olólùfẹ́ òkú subhanallah wọ́n gbọ́n torí tí wọ́n bá gbọ́n ọ̀nà dì pé okú àìgbọ́n lẹ́yìn ọkùsù wọ́n máa ṣe tìyín ládùúgbò àlọ́tọ̀ ẹ má tẹ́tí gbọ́ àwọn tí ń ṣàlàyé ẹ̀sùn òdodo fún yín o torí tẹ́ ẹ bá tẹ́tí gbọ́ wọn ọ̀nà jẹ́ tí wá dì wọ́n ti sọ ẹ̀yin di koríko torí àwọn làgùtàn àgùtàn kan ò ní bẹ Allah kí koríko tán láyé àwọn kan ó sì máa wà nípò pé wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́n tí náà ní títí tí wọ́n fi kú nítorí pé olódò ò ní tán láyé ẹni tó ṣìnà ò ní tán láyé ẹni tó gbọ́ tí ó gbà kò ní tán láyé torí pé olúwa ọ̀sà déédéé dáyà tó ṣùgbọ́n àìgbọ́ kò sí má àìmọ́ sì ti bù ṣe ìwọ tó gbọ́ tó gbà ìwọ ló rojọ́ tó bá di jọ́ ọ̀gbìn dàlùkìyà kò lè yà wá lẹ́nu pé ọgbọ́ wọ́n ń sọ létí rẹ̀ tántántan àmọ́ ń jọ́ tó kú wọ́n pàtẹ kalẹ̀ kí la fẹ́ ṣe sí àwa ti wú tiwa wíwú ìlòlú wa ń fẹ́ káwọ̀ wí àní lọ lé wọn bẹ̀ pé ó kú bí tẹ́ gbégbà ẹ̀yin kí ni aláìgbọ́rọ̀ yìí rárá ṣe bẹ́ẹ̀ yìí ti gbọ́ ẹ̀yin lẹ́jọ́ba ẹ̀yin tẹ́ ẹ̀ bá gbọ́ lẹ́nu sọ pé yá Rabbana wallahi àgbọ́ ni tá a bá gbọ́ àbúrò tó lọ fowó ṣòfò torí ẹ̀ a máa ṣàdúrà fókù tó bá ti kú àmọ́ kò bùkátà kẹ́ péjọ nítorí ẹ̀ kò bùkátà kẹ́ lọ jẹ gbèsè nítorí ẹ̀ kò bùkátà kẹ́ pèdé nítorí ẹ̀ gbogbo eléyìí kárí mi afẹ́fẹ́ yẹyẹ fẹ́fẹ́ rìtì ẹni gbogbo eléyìí ẹ dákun gbàtà ń tọrọ àdúrà tá ń tọrọ mélòó la bùnyàn gbọ́ lónìí gbàtà ń rá bàbà síwájú Allah mélòó la tanná síra wa pé káwọn èèyàn lè rí wa ṣé bá àárín wa àtẹlẹ́dà wa ni bẹ́ẹ̀ náà là ń tọrọ fáwọn òkú wa sẹ́yìn bùkátà kan ṣẹ̀ṣẹ̀ ló mọ́ pariwo káyé kọ́ mọ́ palantia ìpètè ẹ ti rí o èmi fẹ́ràn bàbá o wọ́n ṣàdúrà fún bàbá ní ojúmọ́ jẹ̀bi yàtọ̀ sẹ́yìn ọmọ bú ẹ̀yìn ọmọ àlè tí bàbá Peter ṣàdúrà fún bàbá rí abẹ́ ìgbọ́rọ̀ sẹ́mi pé kárí mi ni tí wọ́n bá ń ṣàdúrà àárín rẹ̀ àti Allah ìwọ ń sànà kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ torí pé ìwọ náà lára ó kí ni ó ṣẹlẹ̀ sí ìwọ náà ìwọ lọ ń wá nísìn bóyá ọlá láàánú tí ó wà jù àdúrà fókù ẹ̀wẹ̀wẹ̀ ọ̀pọ̀ lọ́nà tá ń gbà sí ìgbà tó ti kú tó wọ́n tẹ́ kalẹ̀ afẹ́pẹ́ ẹyinjú rẹ̀ dé ọládùn àtàsí ìgbà tá à ń sọ sọ̀látùl jánásà sí lára tábàtì sọ Allahu akbar ẹlẹ́kẹta ọládùn àtàsí rẹpẹtẹ atúntì bòkú mọ́lẹ̀ àtúpọ̀dọ̀ kúrò nídìí sàárè rẹ̀ ká tó tọrọ fún kó lọ́wọ́ foríjìn kó fún lésì fọ̀ ó ti wá di iṣẹ́ ojoojúmọ́ báyìí iṣẹ́ gbogbo gbà lóòótọ́ tí ìjàmbá bá ṣẹlẹ̀ ilé ọba àkànlé yóò kàn àwọn kan ju àwọn kan lọ àwọn kan gángan ló kú yẹn kó fún àwa a lè jọ rẹ̀ a lè jẹ́ ìyekan rẹ̀ a lè jẹ́ alábàáṣe rẹ̀ a lè jẹ́ pé sẹ́lọ́dà wa pọ̀ tẹ́lá àwọn ìbátan ó kàn wọ́n ju gbogbo èèyàn yòókù lọ bó ṣe wá kẹ̀yìn tóun yóò máa wà lẹ́mìí yín lójoojúmọ́ tó bá jẹ́ pé ẹ bá kà fún pé ọ̀kan ní oyin lọ ẹ wá ti gbàgbé rẹ̀ yányá ẹ̀ tí ẹ̀ rántí rẹ̀ rárá àbúrò ńlá ni gbogbo ojoojúmọ́ ayé lẹ́yìn bá ti rántí ara yín nù àdúrà àwọn tó kú nù mọ̀lẹ́bí yín bàbá yín ni màmá yín ni ọmọ yín ni ẹ̀gbọ́n yín ni àbúrò yín ni ìyàwó yín ni ọkọ yín ni tí wọ́n kú lórí ẹ̀sìn Islam tí wọ́n ń ṣe Islam lódodo yìí sáwọn mùnáfìkì lẹ́yìn náà ti mọ̀ yín pé ẹ lè sìn kó ṣe sọ láti nígbàgbà kò sì ní dìde gbèsè àlùjánnà mi ń bẹ lọ́wọ́ rẹ̀ irú eléhùn lọ́wọ́ á kú ọgbọ́dọ̀ ṣàdúrà fún wèrè o nítorí pé òun náà ti fi hàn pé òun ò nídìí kankan lọ́dọ̀ Islam ọgbọ́dọ̀ dánwò kí wọn náà má lọ dáràn bákan náà
bàbá rẹ̀ ẹ ṣe kí bàbá gba Islam, bàbá gba Islam, ẹ ṣe kí màmá gba Islam, màmá gba Islam. Bàbá yín kú lólóró ni, ìyá yín kú lélẹ́gún ni, ó gbọ́dọ̀ ṣàdúrà fún wọn torí kó fi ṣẹ̀ríyà ọgbà kọ́ ṣàdúrà fẹ́ni tó kú lórí nǹkan míì tó yàtọ̀ sí Islam, torí pé àwọn náà ti fi hàn án wípé àwọn òbúkátà dáadáa yóò wò ó lè wà ní Islam àwọn ọ̀fẹ́. Ìtumọ̀ pé wọ́n gba Islam wá gbọ́dọ̀ sọ pé torí pé àwọn ni wọ́n bí ọ, àwọn ni wọ́n bí ọyún ó ṣe dáadáa sí wọn títí tí wọ́n fi kú. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ti kú lórí nǹkan míì tó yàtọ̀ sí Islam, o gbọ́dọ̀ lo Islam eléyìí tá a ti fi lọ̀ wọ́n tí wọ́n láwọn ò ṣe àwọn ọ̀gbà, o wá gbọ́dọ̀ lo láti fi wá àǹfààní fún wọn. Èmi sọ pé kò tẹ́ mi lọ́rùn kí n jẹ́ mùsùlùmí, èmi sọ pé kò tẹ́ mi lọ́rùn kí n ṣe Islam, ọmọ mi sì ló ń ṣe Islam. Ṣé Islam tí bàbá mi sọ pé kò tí ò ń lọ́rùn, tí ìyá mi sọ pé kò tí ò ń lọ́rùn, ṣé náà ló fi wá máa ṣe wọ́n láǹfààní? Eré ló ń pè Islam, kò lè wúlò fún wa. Ìwọ tún wọ gàù tó bá fi lè tọrọ àdúrà fún wa lẹ́yìn tí wọ́n ti kú lórí nǹkan mìíràn tó yàtọ̀ sí Islam, ọwọ́ gàù. Ma kana lin-nabiyyi wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikina walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim. Ọ̀tọ́sá nàbí sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni kò tọ́sá àwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa tọrọ àforíjì fáwọn ọ̀ṣẹbọ, kódà kí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn lẹ́yìn tó ti hàn sí yín pé ọmọ aná ni wọ́n. Ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì fún káfíìrì tó kú o, kò sì túmọ̀ sí kó máa ṣépè fún, ọ gbọ́dọ̀ ṣépè fún, àmọ́ ọ gbọ́dọ̀ tọrọ àdúrà fún, ó sì gbọ́dọ̀ tọrọ àforíjì fún. Téèyàn ó bá tọrọ àforíjì látọjú ayé rẹ̀ ni ó bá ti tọrọ àforíjì kó di mùsùlùmí. tó ń bá ti ṣe bẹ́ẹ̀ ọ̀nà ti là fún wa láti máa ṣàdúrà fún títí táwa náà fi kúrò láyé. A tún sọ àsọlẹ̀ fáwọn ọmọ wa, ẹ máa rántí bàbá mi nínú àdúrà yín, ẹ rántí èmi náà nínú àdúrà yín, ẹ rántí bàbá mi nínú àdúrà yín, ẹ rántí bàbá tó bí ọ náà, ẹ rántí bàbá mi, ẹ tún rántí èmi náà nínú àdúrà yín. Torí gbogbo àwọn eléyẹn àwọn mùsùlùmí ni nínú mọ̀lẹ́bí wa. Eléyìí tó túmọ̀ sí wípé ẹ̀yin tẹ́ bá mọ̀ dájú okú ní mùsùlùmí tí ìṣẹ̀tànjẹ ẹlẹ́tànjẹ pọ̀ láwùjọ Yorùbá yìí, àwọn òpùrọ́ pọ̀ láwùjọ Yorùbá yìí, àwọn mùnáfíkì àdínì wọ́n pọ̀ láwùjọ Yorùbá yìí. Islam rọ̀ lọ́pọ̀lọpọ̀ wọn ń ṣe. Islam tí ò pé kọ́ mọ́ sọ̀rọ̀, Islam tí ò pé kọ́ mọ́ ṣẹ́gun, Islam tí ò pé kọ́ mọ́ tójú bọlé kọ́ mọ́ sọ̀bọ̀ fòká. Táwọn eléyàn ní òkú tí wọ́n máa ṣàdúrà fún ta ni. Torí ẹ̀ ẹni tó jẹ́ mùsùlùmí gidi tó kú lórí Islam òdodo tó ṣe dédé pẹ̀lú tó lọ́wọ́ fi rán Nábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ máa ṣàdúrà fún. Ó jèrè ẹ̀sìn lẹ́yìn ikú rẹ̀. Sẹ́mi pé ẹni tó bá dúró déédéé báwọn èèyàn máa pè lálákatakítí. Eléyìn tó ti gba wèrè mẹ́sìn òun jèrè ẹ̀sìn lẹ́yìn ikú rẹ̀. Ẹ̀yin ọlọ́bẹ̀ yọ̀, ẹ̀yin aládàlú, ó dájú pé ìwọ náà ọgbà kó tó kú ọgbà lẹ́yìn ikú rẹ̀ ọgbà lọ́jọ́ gbẹ̀ndàl qiyamah. Àwọn arú rẹ̀ náà ni wọ́n máa ṣàdúrà fọ́dàrà. Àwọn arú rẹ̀ kò gbẹ́sìn yìí, àwọn ranù, àwọn amúmímúrawé, àwọn ni wọ́n máa ṣàdúrà fọ́dàrà. Àmọ́ mùsùlùmí tá a mọ̀ mùsùlùmí lódodo tó bá kú ọ̀ràn yẹn ni ká máa ṣàdúrà fún. Nítorí pé nínú wọ rẹ̀ lórí wa nù àfẹ́ kó lọ́ọ́ fìyà jẹ. Nínú ọ̀rọ̀ rẹ̀ lórí wa ní ìsìta à ń tọrọ àforíjì fún, à ń tọrọ àforíjì fún, à ń tọrọ àforíjì fún. Ó níyì ẹ̀ṣẹ̀ tó gbé kúrò láyé. Táwọn bá ń tọrọ àforíjì fún, tá ń tọrọ àforíjì fún, ó níye tó lu ó fi dínkù. Ó wá ṣeéṣe kó déńjọ́ gbẹ̀ndàl qiyamah kó jẹ́ pé látàrí àforíjì táwọn náà ń tọrọ fún dáadáa rẹ̀ tí wàá pọ̀ ju àìdáa rẹ̀ lọ oníwọ́ná. Àǹfààní rẹ̀ nu fókù. Torí ẹ̀ ọjọ́ kan ká má jẹ́ kó lọ nígbésí ayé wa láì jẹ́ pé àwọn òkúta ti ní tí wọ́n ti lọ́n arántí wọn pẹ̀lú àdúrà. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ilé ọjọ́ kan ò ní má káwa náà má ṣàdúrà fúnra wa. Ẹ jẹ́ ká rántí àwọn òkú wa náà pẹ̀lú àdúrà. Ó wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ látọ̀dọ̀ Aisha radiyallahu anha anna rajulan qala lin-nabiy sallallahu alayhi wa sallam inna ummi
اقتتلت نفسها وأراها لو تكلمت تصدقت فهل لها أجر إن تصدقت عنها؟ قال نعم متفق عليه. يلا وعائشة رضي الله عنها ولا رقنك وصف النبي محمد صلى الله عليه وآله وسلم إن أمي اقتتلت نفسها يامك أمير بو وأراها لو تكلمت منسن وكتوا كي يامي وأرى منسن وكي يامي تبا يقول لن فانيات الصرون تصدقت قباس سارة تبا يقول لن فانيات الصرون كتو كوني قباس سارة فراري أبيكوني كمبون سي سارة فهل لها أجر إن تصدقت عنها؟ ǹjẹ́ ìyá mi wà gbalada tí mo bá ṣe sàrà bí lẹ́yìn ikú rẹ̀ nínú owó mi? èmi ń wò pé tí ìyá mi tó bá láǹfààní àti sọ̀rọ̀ ṣáájú kó tó kú kò bá ṣe sàrà àbí kó sọ fún mi kí n bọ́ ń ṣe sàrà nínú owó rẹ̀. báwo ni ya Rasulullah tèmi bá mú owó mi fi ṣe sàrà fún kọ́ tí yóò ṣe ìyá mi láǹfààní yóò gbà ládàá ń bẹ? qala na'am, Ànábì ní bẹ́ẹ̀ ni. yẹn ni kí yàtọ̀ sádùá sàrà tún máa wúlò fókù. á ṣe sàrà fókù. al-Imam al-Bukhari àti Muslim ló gbà wá. tábà wá ṣe sàrà fókù yóò jẹ́ pé owó tó dáa, owó tí èso owó haram, owó halal, owó tó wù wá táàfẹ́ kọ́ bọ́mọ́ wa lọ́wọ́ òun náà láfi ṣe sàrà fọ́kù. owó tó wù wá táàfẹ́ kọ́ bọ́mọ́ wa lọ́wọ́ òun náà láfi ṣe sàrà fọ́kù. owó tó wù wá táàfẹ́ kọ́ bọ́mọ́ wa lọ́wọ́ láfi ṣe sàrà fọ́kù. tábà wá ní ó ṣe sàrà yẹn ni kó fẹ́ni tó ní bùkátà. ẹni tó ní bùkátà wọn máa ṣe sàrà fún, torí pé bùkátà ló pè fún kó náà gba sàrà. tí ò bá ní bùkátà ni kò ní gba sàrà. akramakumullah, sàrà àtẹrí yẹn ìdọ̀tí àwọn èèyàn ni. nínú hadith anabu Muhammad sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ nílẹ̀ eléyìí tí Imam Muslim àtàwọn míì gbé jáde, wọn náà Nábì lọ lọ́jọ́ àtún àti ọmọ rẹ̀ Al-Hasan tàbí Al-Husayn. ọmọ yẹn wá rí dàbínù ńlẹ̀ ọ̀fẹ́ mu, Ànábì wa ní kọ́ máa mú. tí wọ́n pọ̀ mọ̀ pé sàrà awsakhun nas, ìdọ̀tí àwọn èèyàn ni. wala tahillu awsakhun nas li Muhammadin wala li ali Muhammad. ìdọ̀tí àwọn èèyàn wẹ̀wẹ̀ kò tọ́ sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, bẹ́ẹ̀ ni kò tọ́ sáwọn ará ilé rẹ̀. táwọn ìbá ti ṣe ànábì sallallahu alayhi wa sallam táyì sára alẹ́ ànábì sallallahu alayhi wa sallam, àwọn lè gba ìdọ̀tí àwọn èèyàn, torí pé kò sí tó ṣe léèwọ̀ fáwa, àmọ́ tá a bá ní bùkátà sí. ẹni tó bá ní bùkátà sí sàrà ó lè gba sàrà. ẹ̀yin wá lè fẹ́ ṣe sàrà àfọkù yín, àwọn aláìní ilé kó sàrà yẹn tọ̀, àwọn ẹni tó dún pọ́n, àwọn ẹni tí à ń jẹ, àwọn ẹni tó rọ́wọ́ mú lọ sẹ́nu, àwọn ẹni tó ní tí ò tó, àwọn lẹ́fùn ní sàrà yẹn. ǹjẹ́ wá fi ṣe sàrà yẹn ẹjọ́ jẹ́ ńtọ́tọ́tọ́ dáa, ẹ wá lánìyàn pé ńṣe lẹ fi gbogbo nǹkan yìí ṣe sàrà fáwọn ẹni tẹ́ fi ṣe sàrà fún, Olúwa kó lè mú ládàá sàrà yìí lọ bókù yín. kìí sì ṣe dandan wípé sàrà tẹ́ fẹ́ ṣe fókù yẹn ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú owó òkú. ẹ̀yin lẹ fẹ́ tàkàrà owó yín wá dáadáa fókù. àwọn ń ṣe sàrà fókù kìí ṣe tá a ṣe lọ́jọ́ kan tí ó sì tán. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àdúrà tá à ń ṣe fókù kìí sì ń tá a ṣe lọ́jọ́ kan
àbọ́jọ́ kejì àbọ́jọ́ kẹta tí ó sì tán á máa ṣe lọ ní títí láíláí lókun ìgbà tẹ́mi bá ń bẹ lára wa. bẹ́ẹ̀ náà ní sàrà tá a máa ṣe fókù á máa ṣe fún wọn lọ ní títí láíláí lókun ìgbà tẹ́mi bá ń bẹ lára wa. lónìí yìí ó lè ràn yàn lọ́wọ́ ó sọ pé owó tó fi ràn án lọ́wọ́ yìí ládàá tó bá wà ń bẹ Olúwa bá mú lọ bá bàbá àtìyá mi tí wọ́n ti kú. ó lè ṣe nǹkan kan kalẹ̀ bí kò gbẹ́ kànga síbi tó ṣe pé kò sómi ó sì ní kó lọ́wọ́ kó fún bàbá àtìyá rẹ̀ ńlá dáa rẹ̀ ó tilẹ̀ jẹ́ pọ́ yàtọ̀ sí kí bàbá àtìyá nǹkan gbẹ pẹ̀lú owó wọn àbí kí wọ́n má gbẹ pẹ̀lú owó wọn àmọ́ kí wọ́n tó kú wọ́n ní ká mú nínú owó àwọn nínú ìdá kan nínú mẹ́ta ká bá wọn gbẹ́ kànga kalẹ̀ ká kọ́ mọ́ṣáláṣí kalẹ̀. èyí tí wọ́n bá ṣe pẹ̀lú owó wọn lójú ayé wọn àbí tó ń àsọtẹ́lẹ̀ pé ká ṣe nínú owó wọn lẹ́yìn ikú wọn ládàrí ọmọ bá wọn lójoojúmọ́ táwọn èèyàn bá ń ṣàǹfààní bẹ̀. kò dínà kí ìwọ náà wá gbẹ́ kànga fún wọn nínú owó tiẹ̀ kọ́kọ́ mọ́ṣáláṣí fún wọn nínú owó tiẹ̀ wọ́n gba ládàá rẹ̀ lódindi àtòdindi àti tójoojúmọ́ kò sí kàtó ṣe fún wa. àbúrò nù bákan náà gbogbo ntẹ̀yàn ní tọ́da lèyàn lè fi ṣe sàrà o lè má sọ rẹ tó nílé kó gun ẹni tí ó ní bùkátà sí àwọn kan bẹ̀ kó sọ pé wọ́n Olúwa Ẹlẹ́dàá mi mo fi ṣe sàrà fáwọn òbí mi ni ládàá tó bá wà bẹ̀ lọ́ba mo bá wọn. o lè rí pé bí ń pààyàn kọ́ ránjẹ fún kó ní Olúwa ládàá tó wà ń bí oúnjẹ tí mo rà fún yìí mo fi ṣe sàrà fáwọn òbí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ká máa ṣe sàrà fún ọ̀nbẹ nù nǹkan tí ó tún máa dín wàhálà wọn kù lọ́wọ́lọ́wọ́ ó sì tún bẹ́ẹ̀ nù tí yóò mú kí dáadáa wọn ládàá rẹ̀ kó máa lékún lọ́wọ́lọ́wọ́ kó tó dijọ́ gbẹ̀ndàlùkìyà. ìyá mi kú mo sì ń rò pé tó bá láǹfààní àti sọ̀rọ̀ ni kò bá ṣe sàrà ǹjẹ́ tí mo bá ṣe sàrà nínú owó tèmi tí yóò rí ládàá rẹ̀ Ànábì ní bẹ́ẹ̀. Salawatu Rabbi wa salamuhu alayhi torí rẹ̀ ẹ ṣe sàrà fáwọn òkú yín o àmọ́ kìí ṣe sàrà àdádálẹ̀ o kìí ṣe sàrà àdádálẹ̀ bíi bídíà ọjọ́ kẹta ẹni sàrà ọjọ́ kẹta bídíà ọjọ́ kẹjọ ẹni sàrà ọjọ́ kẹjọ bídíà ogójì ọjọ́ ẹni sàrà ogójì ọjọ́ bí eléyìí kọ́ ẹ ṣọ́ra fún gbogbo àdádálẹ̀ tẹ́mi bá ń fẹ́ láti bá Olúwa pàdé lọ́nà tí dùnnú yóò fi pọ̀ ẹ ṣọ́ra fún gbogbo àdádálẹ̀. gbogbo ojoojúmọ́ ayé ni wọ́n máa ṣe sàrà fáwọn òkú rẹ̀ àmọ́ ẹ ṣọ́ra fún sàrà tí ò ní túmọ̀ sàrà wo ni ò ní túmọ̀ bàbá yín kú ẹ wá kó gbogbo aṣọ bàbá ẹ wá kó ó di ìyànà afọ́jú ẹ wá lọ pín fún gbogbo àwọn afọ́jú tó wà mí torí pé wọ́n ní bọ̀dá àgbà àwọn àbúrò wa dé pásọ bá mi kọ́ ara ti pín yànnà afọ́jú tí ládàrí ọmọ lọ bá wọn ò lè ní ọ gbogbo aṣọ lọ́sànwó ẹ̀ padà torí pé níjọ́ tí bàbá ti kú tà ìkú rùn aṣọ ìṣe ti bàbá mọ́ ó ti di ti gbogbo ẹ̀yìn tọ́jú ogun bàbá ìwọ ṣe wá lẹ́tọ̀ọ́ àti kó kọ́ lọ fi ṣe sàrà tá a ti pín ìpín tiẹ̀ nìwọ́ lọ fi ṣe sàrà ọgbọ́dọ̀ ní nǹkan tá a ṣe fún wọn tí ó ṣe wọn láǹfààní tá ń bẹ̀ ọ́ ó béèrè ẹni tí ọba máa béèrè ajẹ́ pé tí wọ́n bá pín ogún yìí ó ti dá wàhálà alẹ́ wallahi tí wọ́n bá pín ogún èèlò la fẹ́ mọ̀ta sọ jẹ́ káfí yọkọ náà pín bọ̀dá tó ṣiṣẹ́ kíṣẹ́ wọn ìgbà míì tó bá pé màmá yín ló kù ẹ rí i pé gbogbo àwọn ọmọ wọn lè kó gbogbo aṣọ màmá jáde ó wá jẹ́ pé ọmọbìnrin kan ṣoṣo lọ̀kan là láàrin àwọn ọkùnrin wọn nìkan ọmọ kó gbogbo aṣọ náà kò sí dáfíìsì kò sí dáfíìsì ẹ pín kálukọ gbà tiẹ̀ ọwọ́ àwọ̀ èmi pé pín tèmi àbúrò mi yìí mo fẹ́ bùn wọlọmọ mo fẹ́ kó lọlé èyí tó bá ṣe dá lásọkùnrin máa yí padà èyí tó bá ṣe dá fáwọn ọmọ mi mo fẹ́ dá fún wọn mọ túmọ̀ rẹ̀ pọ̀ gan níìsí tó bá mú ọ̀kan nínú aṣọ màmá rẹ̀ bàbá rẹ̀ tí wọ́n bá ń wọ̀ kò ní jẹ́ kó gbàgbé wọn ọwọ́ ọ̀gbàtàsọ yẹn bá ń wúlò fún ọ wọ́n máa rántí wọn pẹ̀lú àdúrà kódà kó sí pọ́nmọ tó ti gbàgbé òbí rẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n máa rántí wọn pẹ̀lú àdúrà
tó bá ṣe pọ́ mọ́ rẹ inú ọba ní kí wọ́n dáa fún gbogbo ìgbà tó máa ń rásọ lọ́rùn rẹ ọmọ rántí bàbá rẹ màmá rẹ tó lásọ láti pìlẹ̀ tó bá pé ìyàwó rẹ ló fún tí máa ń wọ̀ ọmọ rántí màmá rẹ látara sọ ìyá ṣe kọ́kàn kó gbogbo ẹ̀ ó di yànà afọ́jú báwò ẹ̀ ṣe kó lọ sí yànà arọ torí délé ká kíyè sára ntí èèyàn ọ̀dá lágbára lórí ẹ̀ èyí dá fọwọ́ lálẹ̀ lórí ẹ̀ èyí sì ti wá nìkan tó má pé tiẹ̀ fún ọ tó bá fẹ́ fi ṣe láti má fi ṣe Allah á ṣe sàrà fáwọn òkú wa ó lè kọ́ odidi lẹ́kọ̀ọ́ bóyá olùwàmúládà rẹ̀ lọ́ba bàbá báwa jẹ́ pé mọ́sálà àwọn òkú tí yín máa jẹ lẹ́yìn máa fi ṣe sàrà ó lè pé odidi mọ́tò kó bóyá kó sọ pé ládàá rẹ̀ kó ló mú lọ́ba bàbá rẹ̀ ó lè ṣe nǹkan ribiribi ẹnìkan sunkún àdọ̀rọ̀ ní kẹràn lọ́wọ́ ọwọ́ arónú pé ọjà ọ̀ràn lọ wọ́n bá sì fún ní 1 million òun aláníyàn pẹ̀lú 1 million pé ó fi ṣe sàrà fún bàbá rẹ̀ náà ẹ ṣe èmi ní tòkọ́kọ́ ẹlẹ́kọ̀ọ́kọ́ rí láàárọ̀ má wà èmi ní ìwọlá kọ̀ọ̀kọ́ rí láàárọ̀ làbá o ẹ̀yin ti ṣe ẹ ti pẹ̀yìndà torí pé ní tẹ́yìn fi sùn ẹ̀yin fi sùn pé ẹ̀bùn àmọ́talẹ́ fi ṣe sàrà fún bàbá yín kọ́ gbaládà rẹ̀ tó máa ń kín sẹ́ni máa sọ di kápẹ́ yes ìwọ yàtọ̀ sí wọ nígbà tá a ṣe ọ lórí àríọ ìwọ wàá dúpẹ́ àbùkátà gbogbo eléyìí tẹ́ bá ti sóore ẹ̀mẹ́jẹ̀kẹ́ni tí ẹ sóore fún kọ́pẹ́ lórí pé ń dúpẹ́ ń pààràpààrà lórí kún tító ó ti tó torí pé àwọn aràn kan kó lu ọgbà lẹ́sìn lọ́wọ́ wa tí wọ́n bá tí wọ́n ń kín àníyàn yín lè di kárìmù iṣẹ́ tẹ́ ẹ ṣeun ẹ̀wọ̀n á ní padà rí ládá lórí ẹ̀mọ́ ká ṣe sàrà fáwọn òkú ọ pàtàkì níjọ́ tẹ́ bá ti sùn tẹ́ bá jí wọ́n mọ̀ kí n pé ẹ jíire bí ẹ mọ̀ pa jíire bàbá yín màmá yín tán ti kú táwọn bẹnu sáré bó lórí fún wa ẹ yẹ ká máa ronú kàn wọn sínú dùnnú wọn wà ní àbínú dààmú tí wọ́n fìyà jẹ wọn ní àbínú kẹ wọn wà ó yẹ ká máa ronú kàn wọn pàápàá jùlọ àwọn bàbá tó bá kú mùsùlùmí tí ìsìláàmù wọn sì dáa ẹ máa ṣàdúrà fún wọn lọ́pọ̀lọpọ̀ ẹ máa ṣe sàrà fún wọn lọ́pọ̀lọpọ̀ èsì pé ńgbà tó bá ṣẹ̀ṣẹ̀ wá lálàá orí pé bàbá rẹ wọ́n ń fọ́gi àbí wọ́n ń fòkúta lálùkìyàmà wọ́n ń lagi ẹ dákun ẹ lagi lálùkìyàmà wọ́n ń fọ́kúta bàbá rẹ ò ṣiṣẹ́ kwárí títí tí wọ́n fi lọ ṣé ń sáré wọn tí wọ́n ń ṣiṣẹ́ kwárí tó bá sì ti lálàá ru eléhùn ẹ gbọ́dọ̀ sọ fẹ́ni kankan o ìbá lálàá pé bàbá yín wà nù pọ́njú màmá yín wà nù ẹ gbọ́dọ̀ tètè máa ti rọ ẹ̀ ń sẹ́nà kọ ṣẹlẹ̀ ni tìyín kàn ní pé ẹ bẹ̀ Allah tó wáá pé nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ sí wọn lóòótọ́ Olúwa dákun bá mú kó dákun bá ń kẹ́ wọn dákun bá ń gẹ̀ wọn dákun bá ń yáàfin wọn dákun bá ń ṣíjú àánú rẹ̀ wò wọn ẹ ti ń ṣàdúrà fún wọn tẹ́lẹ̀ ẹ tún á jẹ́ kó tún pọ̀ sí ẹ ti ń ṣe sàárà fún wọn tẹ́lẹ̀ ẹ tún jẹ́ kó pọ̀ sí torí ló jẹ́ pé àpẹẹrẹ lolúwa fi hàn nípa bó ṣe jẹ́ kó bí rẹ̀ ńkọ́ inú ìṣòro wọn wà bóyá wọ́n ṣe àwọn nǹkan aburú kan sí pamọ́ tó yẹ pé ń fa wàhálà fún wọn tí ó di wàhálà ńlá ńjọ́ gbẹ̀ndàl qiyam wọ́n máa tọrọ fún wọn ara àǹfààní pókùkù ọ̀fọ̀malẹ̀ nítorí pé ọmọ tí ń ṣàdúrà Olúwa má fìyà jẹ bàbá mi kò lè dàbí ọmọ ọ̀dọ̀ tí ń ṣàdúrà pọ̀gà tọkọ mi ń sẹ́ Olúwa bá ń gbé yàpò fún òun ṣe débì kan pé after all ni mo kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ mo sì gbọ́dọ̀ rẹ̀ kò ní ìyà tó náà fi jẹ mí àmọ́ ọmọ ẹ̀yìn ó dà kó ṣe pé ẹ fìyà jẹ yóò ronú pé bàbá mi ni náà màmá mi ni ìyàtọ̀ wà láàrin èmi òun ló bí ọ àti ọ̀sàgbàtọ̀ rẹ̀ torí ẹ̀ ká ṣe sàrà fún wọn ká sì máa ṣe sàrà fún wọn gbogbo gbà ẹ wàá bùkátà kẹ sọ ọ pé mo fi ṣe sàrà
ẹjọ́ kọ́ wà láàrin yín àti tani Allah. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. bí ọba ti kú iṣẹ́ rẹ̀ ti tán, ntó gbélé ayé ṣe ó ti tán, oníkọládà kan fún ọmọ. àyàfi tó o bá nípìn nínú pòsè nǹkan kan nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ládàrí ò ní tán. ìpèníjà wa nù pé káwa náà gbìyànjú èyí tá a bá lè ṣe ká má ṣàìṣe kó tó di pa lọ. alákọ̀ọ́kọ́ sadaqatin jariyatin, sàárà tí ò gbẹ tí ń sàn, ìyẹn ni pé tí ò tán tó ṣẹ́kù lẹ́yìn ikú rẹ̀. sàárà tí ò tàtàrà pò kú tán tí ń bẹ lẹ́yìn ikú rẹ̀, kí á la lè ṣe kalẹ̀ tí ò ní tìtorí pa àkókò náà pọ̀ tán. náà níbi kẹ́ ẹ ṣe iṣẹ́ olóore kalẹ̀ tí àwọn èèyàn ò yé jàǹfààní rẹ̀. kí èèyàn kọ́ mọ́ṣáláṣí, iṣẹ́ olóore ńlá ni, nítorí pé wa anna al-masajida lillah, àti pé dájúdájú àwọn mọ́ṣáláṣí ti Allah nìkan ni. ẹ̀yin wá kópa nínú àti kọ́lé kan fún Allah. tí yín kàn ní pé ya Rabbana má jẹ́ kẹ́sì ọ̀dá nínú mọ́ṣáláṣí tí mo kọ́ kalẹ̀ títí láéláé. sẹ́rí tẹ́sí ọ̀bá ti dá níbi mọ́ṣáláṣí tẹ́ kọ́ kalẹ̀ láéláé, gbogbo ìgbà táwọn ẹrú Allah tó bá ń wọbẹ̀ lọ sẹ̀sìn ẹ̀ má gbalada. Allahu akbar. bẹ́ẹ̀ náà ni bí kéèyàn gbẹ́ kànga, lópin ìgbà tí kànga yóò bá gbẹ, tí kànga sì ń sunmi àbí ojúsun rẹ̀ dí, àwọn ọmọ ẹ̀yìn àbáwọn èèyàn gbogbo wọ́n bẹ olùbánikó kànga, wọ́n tún kó omi tó ń sun lọ́tún, dáadáa yóò ní dúró láéláé. kódà ó ṣe pé ní tí èsì mùsùlùmí ní mú mi o, kódà kó ṣe ẹranko ló mú mi o, kódà kó ṣe ẹyẹ ló mú mi o, ẹ má gbalada. sàrà àti ọ̀tàn, sàrà àti ń sàn. tí a bá wò láàrin ká gbẹ́ kànga eléyìí tó ṣe pé a máa fi ẹ̀rọ kànga dẹ̀rọ̀, a máa fi ẹ̀rọ fa omi rẹ̀ jáde, àti èyí tó ṣe pé a gbẹ́ ní kànga arú tiwa tá a ti mà, tó ṣe pé okùn inú wọ́n fi máa fa tòde jáde, jẹ́ ká máa fi bùgárí a máa fà á. èwo lẹ́rù kó lè tọ́jọ́ fẹ́ni tó fẹ́ ṣe sàrà àti ń sàn. ó dájú pé tí wọ́n máa fọwọ́ fà wọn ó lè tọ́jọ́ ju tó ní ẹ̀rọ lọ. nítorí pé tí wọ́n bá fẹ̀rọ sí ẹ̀rọ ń fẹ́ ná, àwùjọ wa sì níwọ̀n imú náà lọ. tọ́ bóòlù àti fẹ́ ṣe a ní sàrà àti ń sàn. sọ́rí àwọn kàngádẹ̀rọ yìí tí ọba ti rí náà fa omi jáde dígbà kankan balẹ̀ jẹ́ ni, yọkàn mọ wà ń bẹ lásán ni, kò ní wúlò fẹ́ni kankan. ẹrú Allah tó sì gbé kalẹ̀, àwa ń fẹ́ kí ládàá rẹ̀ wọ́n máa bẹ fún bẹ́ẹ̀ lójoojúmọ́ ayé. ìgbà ní ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀rọ tí ń fa omi jáde o, wọ́n ti ṣèkan tó yẹ pé ń lu agbára òòrùn. gẹ́gẹ́ nígbà tó òòrùn bá mú, ẹ̀rọ yẹn wọ́n máa fa omi jáde, kò bùkátà iná lẹ́ńtíríkì. ṣùgbọ́n àwọn àṣebàjẹ́ táwọn bá ti fura pé irú ẹ̀rọ tẹ̀ ń lónu àbà képẹ́, wọ́n gbèrú kándiá. sọmọ kan ti dá ẹni tó ṣiṣẹ́ olóore lóró bá, kò sì ṣe kú gìrì lọ́ra mi, owó yẹn kì í rẹ́rìn. àmọ́ tó wá pé kànga la ti gbẹ́ yìí, a sì gbẹ́ dáadáa,
gbogbo ẹni tí ó bá pọn mi kó mú bùgà rẹ̀ wá. sọmọ pé lẹ́yìn ó lè tọ́jọ́ púpọ̀ láwùjọ eléyìí tó ṣe pé àwa ń gbénu rẹ̀ oníkálukú mú bùgà rẹ̀ ọ̀ wá pọn gàgá sì ń sun alhamdulillah ó lè pẹ́ láǹfààní fáwọn èèyàn ju tẹlẹ́rọ̀ dé lọ. bákan náà ọ̀nà kẹta ń gbà ó jẹ́ ojúdò yìí wá fẹ̀ omi a sì máa pọ̀ nú ẹ̀ kìí ṣe gbogbo èèyàn lọ láyà láti kẹsẹ̀ bomi ẹ̀yin wá lọ ṣènáwó rẹ̀ ẹran òkúta ẹ̀rọ símẹ́ǹtì ẹ̀pọ̀ àwọn òṣìṣẹ́ ẹ wá mú afárá tó ní agbára ẹ mọ́ lórí ojúdò àti wá rí kọjá wá dúró ọrùn fún gbogbo tó lórí tẹlẹ́mù tí ń gbàbẹ kọjá kò bá jẹ́ káfíìrì lọ gbàbẹ kọjá lójú ayé yín àti lẹ́yìn ikú yín ẹ̀ ń gbà ládàá. ẹ jẹ́ káwọn náà sojú kòkòrò ká wá nǹkan kan bẹ́ẹ̀ tá a lè ṣe tí wọ́n jẹ́ nǹkan tá a ṣe táǹfààní rẹ̀ ní dúró tọ́mọ ènìyàn máa ṣàǹfààní bẹ̀ títí láéláé. eléyìí ni sàrà àti ń sàn sàrà àti òdò ẹ lè kọ́lé kalẹ̀ pé nílùú yìí gbogbo ẹni tó bá ti jọ́ ọmọ òrukàn tí ò níbi tó lè máa gbé látọmọ ọdún báyìí sọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún láti jọ wọn ti bí sọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọn máa gbélé yìí lọ́fẹ̀ẹ́. tẹ́bá sì ṣètò wípé àwọn ọmọ tí bá ń gbé bẹ́ẹ̀ nínú ìdá kan mẹ́ta dúkìá yín eléyìí tí wọ́n tún máa fi ṣiṣẹ́ wọ́n máa mú èrè owó ìdá kan nínú mẹ́ta yẹn kó fi máa tọ́jú gbogbo ọmọ tí bá ń gbé bẹ́ẹ̀ títí tí ìpọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tó kókó mẹ́ẹ̀ ládàáyàn ní tán láéláé lópin ìgbà táwọn ọmọ bá ń wá bẹ́ẹ̀ tó ń gbé bẹ́ẹ̀ tó àwa náà káwò kí n la lè ṣe ó lè jẹ́ pé lójú ayé rẹ ìwọ lè kọ́ mọ́ṣáláṣí ó sì lè gbẹ́ kànga àmọ́ ọ̀ràgé bíi ẹgbẹ̀rún ọ̀ràgé bíi ọgọ́rùn ọ̀ràgé bíi mẹ́wàá ọ̀ràgé bíi márùn ó kó lọ sí mọ́ṣáláṣí. Allah wá kádàrá pé wọn ò ṣàgé yìí báṣubàṣu ó ṣẹ́kù pé wọ́n ń rí lò lẹ́yìn ikú rẹ̀ ọmọ àgbàládà torí ẹ̀ náà dọ́wọ́ àwọn akágé sá lọlé àwọn aṣàgédi bọ́ọ̀lù ẹjá bẹ̀rù Allah ọ̀pọ̀lọpọ̀ àwọn àgétẹ̀ rí ìrìn ẹni tó rà ti kú òun náà fojú sun tá à ń sọ yìí tẹnìkan bá ti wá gbá tó bá ti bá gbá bọ́ọ̀lù tó ti fọ́ ńkọ́ tẹmọ̀ kó dín lọ́nà dáadáa ó dínà mọ́ládá rẹ̀ ọba tí ẹ̀jẹ̀ lágbọ́n abẹ́hùn tí ó sì yẹ kó ṣẹlẹ̀ wọn náà rántí pé ó kù jọ bí kò rẹ ní lọ sí mọ́ṣáláṣí níbi tí wọ́n ti bùkátà láti lò ó bùkátà kọ́ kókó rẹ sí láàrin rẹ̀ àti Allah tí wọ́n bá ń lò títí láíláí tí wọ́n bá ń lò tí ò tí ì di pọ́ gbọ́n dànù ó sì máa gba aládàá rẹ̀ tó irú àwọn sàrà bẹ́ẹ̀ káwa náà wá kan sí ká tó lọ o lè má lè dá mọ́ṣáláṣí kọ́ àmọ́ àtiwọ́ ẹjọ́ dáwó jẹ sí pọ́ ìpín tí wọ́n fi dá sí wọn wọ́n máa gba aládàá rẹ̀ láíláí lópin ìwà táwọn èèyàn bá ń ṣàǹfààní bẹ́ẹ̀. eléyìí iná lọ́pọ̀lọpọ̀ ń wá tó fi dàbí ìgbà tí àwọn ẹni tó lọ kẹ́kọ̀ọ́ lẹ̀ lárúbáwá wọ́n máa ń gbàǹfààní wálé tonti bí kìí ṣe gbogbo wọn nínú èèyàn ọgọ́rùn bóyá nìkan ló ráǹfààní èèyàn kan tó ráǹfààní ó lè ráǹfààní lọ kọ́ mọ́ṣáláṣí ó lè ráǹfààní lọ gbẹ́ kànga ó lè ráǹfààní lọ gbẹ́ kànga dẹ̀rọ̀ ó lè ráǹfààní lọ kọ́lé ọmọ òrukàn ẹ̀yin náà ẹ ti máa ń tọ́ fàánì sí ẹni tó fún lówó tó ní kọ́ lọ kọ́ mọ́ṣáláṣí nítorí òun fi lọ́lẹ̀ nísìn sadaqatun jariyah pé tó ń bá kú wọn fẹ́ kí ládàá àwọn dúró òun yóò sì máa sọ fún ọ pé ibi táwọn bá ti pọ̀ ní kọ́kọ́ sí ọ ibi tó ti wọ́n ṣàǹfààní bẹ́ẹ̀ tó ní dúró Allahu akbar kẹ̀kẹ́ ṣe kó náà lówó tó fẹ́ dànù èsì pé wọ́n hun láà
àwa tí wọ́n ń ṣe fún wa kí làwa ń ṣe tó ẹ sì rí i pé àwọn lárúbáwá yìí táwọn ń gbìyànjú báwọn nítorí pé wọ́n rí i pé ààyè àti ṣe ọ wà láwùjọ tiwa ni yìí ṣe gbogbo wọn ló lè ṣe sílùú wọn nítorí pé owó tí àwọn fi kọ́ mọ́ṣáláṣí ń bí kò lè ra ilẹ̀ lásán nílùú tiwọn gbọ́dọ̀ àbá fi kọ́ mọ́ṣáláṣí mẹ́ta kò lè ralẹ̀ àtọwọ́ tí wọ́n tá ralẹ̀ àti tá fi kọ́ parí tá fi kọ́ mọ́ṣáláṣí tó tóbi jù nílùú yìí kò lè ralẹ̀ nílùú tiwọn òun náà wọ́n ti wá mọ̀ pé ṣébí ń ṣe kú ni nílùú tiwa ń lè ralẹ̀ nítorí pé iye tí wọ́n fẹ́ talẹ̀ owó yẹn ó ti gara jù ẹ̀yin kún láfíríkà ẹ sọ pé báyìí sí òótọ́ ni sí ìsìnkú ń parọ́ torí pé lómìnà òkúrọ́ wà ó ẹ̀hán ọmọ kan ni wọ́n kówó fún wọ́n gbowó lọ́dọ̀ bàbá kan fún ọ lọ kọ́ mọ́ṣáláṣí kó tó wá kú yóò máa fi fọ́tò hàn bàbá wípé à ń tún kọ́ àjàkejì lọ ìwọ̀n àwọn pé kí ni túmọ̀ kẹ́ máa kọ́ mọ́ṣáláṣí róróró bá nílùú tí wàá máa ti mọ̀ kọ́ tọ́ ó tún láwọn tó ń kọ́ àjàkẹta ìgbà tó wá jáde tó wá padà dé ó wá sí Madina wọ́n sọ fún bàbá yẹn pé ẹni bínú ni o ẹni bínú kí ni kí n má bínú sí fọ́tò tí mo fi hàn yín lédè kúkúrú ilé tí màá gbé mọ̀ ń kọ́ la ilaha illallah kò sí bẹ̀rù Allah torí ẹ̀ lọ́dọ̀ tiwa lóòótọ́ ó lè jẹ́ pàtó rówó kọ̀ọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá ń wo ọ̀dọ̀ wa sáwọn ìlúlé ayé nǹkan wọn ń bì lọ títì àwa náà jẹ́ àwòkí la lè sí ó lè jẹ́ pé ìwọ mọ́ṣáláṣí kan nìsín dúrọ́ọ̀mù ni wọ́n bùkátà wọ́n máa gbọ́ omi òjò sí tójò bá rọ̀ wọ́n sì máa pọn mi sí tójò ọ̀bá rọ̀ ṣùgbọ́n wọ́n ti ṣe títí agbára ọ̀ka àmọ́ wọ́n wá ń kéde ẹ dákun ẹ̀yin èèyàn a fẹ́ ra dúrọ́ọ̀mù sí mọ́ṣáláṣí àríbà sí ra eléyìí ẹ̀kọ́ tọ́ǹdì kan nítorí pé inṣàlá tó bá rà wọn ò ní jọ rà rí wọ́n ní bùkátà sí mọ́ bá wọn sọ wọ́n lọ ra dúrọ́ọ̀mù kọ́ táàrù ọkàn wa gbé kalẹ̀ ni o lè má fojú hàn gan wọ́n mọ̀ kó wọ́n lọ sí Allahu Akbar kọ́ wa ra kọ̀wé sí lórí pé dúrọ́ọ̀mù tẹ́ béèrè iná lẹ́rú Allahu kan rà wáyé ó rí i pé láéláé pàápàá bá jẹ́ dúrọ́ọ̀mù rọ́bà insha Allah òun èyí bàjẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ó rí i pé láéláé wọ́n mọ̀ fi ṣàǹfààní tí wọ́n bá kú tó bá lọ ládàrí ìbò ọ̀ lágbá àti kọ́mọ́síláṣí ṣùgbọ́n tí wọ́n náà ṣe yí báyìí ẹ̀mí rẹ̀ máa sábà gùn èèlò ló sì rà torí de eléyìí ẹjá wa náà káwò kí n la lè ṣe nínú nǹkan tí ládàrí tánù kèsì bí kébi ọmọ pààyàn kọ ránjẹ fún kèsì sọdákọ járíà nù torí pé sọdákọ tiẹ̀ tán tó bá ti jẹ tán kọjáríà so ẹni tó ọdá sọ sí lọ́rùn kọjáríà torí níjọ́ tá sọ bá ti gbó kò ní wọ ọmọ tó ń ọjáríà àmọ́ nǹkan tó yẹ kó ó wà fixed kò ṣe gbé kú irú àwọn nǹkan wọ̀nyẹn yóò máa jẹ́ pé láéláé ọmọ àgbàládà rẹ̀ aw ilmin yuntafa'u bihi àbí mà lójú ayé yín ẹni mà tó bá ti ń sọ̀rọ̀ ìmọ̀ báwọn nínú òfin ṣẹ̀ríà ìmọ̀ ṣẹ̀ríà ni wọ́n ń sọ ìmọ̀ ẹ̀sìn iná là ń sọ pé ká kọ́ kí ó ká mọ̀ kí ó pàtàkì kò dàbí àwọn ọmọ yòókù nítorí pé gbogbo ọmọ yòókù yẹn ní tí wọ́n tó jà lọ́dọ̀ tiwọn ó náà ní kókó o lè máa rọ́nà tó ti máa jẹun kò bá jẹ́ halal kò bá jẹ́ haram kébi ọmọ pa ọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo àwọn ẹ̀kọ́ tẹ rí wọn yàtọ̀ sẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn Islam wọ́n rí i pé wọ́n ò ní kọ́ nínú àwọn ẹ̀kọ́ yẹn pé kó bẹ̀rù Allah kókó tí wọ́n máa fi kọ́ nípa ọ̀yọ̀ dájú kọ́ ọ máa pé gbogbo ayé ọ̀gbá ó máa ṣe sí ẹsẹ̀ kan
kí ọ̀nà lè bá rí tí ẹ mú àwọn smart àbó ṣe kó lè náà lọ́jọ́ àbó ṣe pé kí n tó bá ti já clear neat common nutritions Islam láti ìjọ tí ẹ máa ti ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam ẹlòmíì wàláhì nítorí bẹ́ẹ̀ kọ́ ìṣerí lolúwa fi yí padà ẹlòmíì lè kọjá àbíkáfù ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn tí ẹ máa ti ń kọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ bẹ̀rù Allah ẹja níyàn dá ẹ mọ̀ yín pé ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ yìí ẹ̀kọ́ nítorí tara ti yín o ẹ̀ ń kọ́ nítorí kẹ́lẹ́ lọ́ọ́ fi sàlómà yín láǹfààní. torí ẹ tẹ́ bá mọ̀ nípa àmọ́ ẹ̀sìn ẹ wàá mọ̀ fúnra yín lásán àbí ń sàlómà láǹfààní. ẹ wá kú àwọn ẹni tẹ́ kọ́ nímọ̀ ọ̀rọ̀ ọmọ tẹ́ ti sọ́kalẹ̀ ìwé ìmọ̀ tẹ́ kọ́ kalẹ̀ àwọn èèyàn fi ń ṣàǹfààní lẹ́yìn ikú yín sadaqatun jariyah olùmọ̀mí ti kú ó ti lé lẹ́gbẹ̀rún ọdún àwọn èèyàn ń ka tírà àwọn dòní ẹ dákun ẹ wòye ládàá torí ẹ̀ ní àfẹ́ kọ̀ọ̀kan ra tírà kọ̀ọ̀kan fi dí gbogbo ara ògiri wá pé ibi ìgbófo yóò tó mùjáládì mẹ́jọ tó lè kún tírà wo lẹ́ni tó jẹ́ mùjáládì mẹ́jọ ẹ gbọ́rọ̀ ọ fẹ́ fi kún ara ògiri kéka kankan àfẹ́ à ń fẹ́ pé bó ṣe láwọn òwe mọ̀ ká torí pé bó ṣe ń kà á àwọn ẹni tó ń kọ́ńkọ́ àwọn ọmọ ní commission Allahu akbar olú ayẹlẹ́dàá kó bá foríjì àwọn olùmọ̀ẹ̀sìn Islam ẹ̀rí pé wọ́n ṣiṣẹ́ tá a máa ń sọ̀rọ̀ olùmọ̀mí ẹlòmíì ó rò yìí pé ẹni náà wà láàyè kódà lónìí ọmọ pé tó ń bá láǹfààní àti lọ sílẹ̀ lárúbáwá òun béèrè ilé lágbájá òun lọ gbẹ́ wò pé àwọn olùmọ̀ máa ń ṣàlàyé orúkọ yín púpọ̀ bí kò sọ pé mo fẹ́ lọ bẹ ìmáàmù Nawawi wò àbẹ́ ìgbọ́rọ̀ tó bá lọ Dimashq ní Sóríyà bí kò lọ bẹ ìmáàmù Nawawi wò Nawawi báwò wọ́n fẹ́ lọ bẹ Ibn Qudama wò tó bá lọ sí Baitul Maqdis ẹ̀rọ Ibn Qudama báwò wọ́n fẹ́ lọ bẹ Ibn Taymiyyah wò tó bá lọ sí Dimashq Ibn Taymiyyah báwò láti dé wọn ti kú ó ti lé ní nǹkan bí 100 ọdún tó ti wà lábẹ́ ìpẹ́ Allahu akbar rahimahumullah gbogbo àwọn olùmọ̀ yìí ẹ̀rí kí nǹkan kan ṣe kalẹ̀ ọ̀parí àwọn olùmọ̀ tó kú lánàá ọmọ òpó lọlé wọn ti kú bí Sheikh Ibn Baz rahimahullah àwọn ti kú nítorí ṣe kalẹ̀ nígbà ńlẹ̀ ìmọ̀ àwọn òsìyé wúlò dòní Sheikh Ibn Uthaymin wọ́n ti kú nítorí ṣe nígbà ńlẹ̀ ìmọ̀ àwọn òye wúlò dòní tí Olúwa Ẹlẹ́dàá kó bá kẹ́ wọn ní kíkẹ́ tó fẹ́ nítorí pé nítorí ṣe kalẹ̀ ló jẹ́ àmọ́ wọn ẹ̀yin mẹ́yẹ èèyàn tó ti kú tọ́jọ́ lògbà àti tó síwájú wọn kú àti tó kú lẹ́yìn wọn tẹ́nìkan ọ̀ma wọn torí pé wọn ò ní kankan tó fi sọmọ èèyàn láǹfààní tó ìmà tẹ́ bá fi ṣèyàn láǹfààní Sheikh Al-Albani rahimahullah àbá tí màláyé kí náà fi ọmọ Albania òyìnbó ṣùgbọ́n Islam ọ̀sọ́ di Sheikhul Islam olùmọ̀ńlá tó ṣe fọwọ́rọ́ nítorí ní tó ṣe kalẹ̀ fún Islam kí lẹ́yìn náà fẹ́ ṣe kalẹ̀ fún Islam àfi sùúrùtù àtẹjọ́ òfò ẹjọ́ àdánù ká sọ̀rọ̀ wájú pọ̀ mọ́tì pàkọ́ ká bú ebú ká sẹ́nu sọ́nsọ́ bí ẹnu asínrín ẹwà àwọn olùmọ̀ ẹ̀yẹ́ ti wọn la ilaha kọ dájú pé lákòókò fún rẹ̀gbẹ̀ gbogbo àárọ̀ wọn gbogbo ọ̀sán wọn gbogbo òru wọn nínú pé wọ́n ṣiṣẹ́ fún Islam ẹ wá wo èso tó fi kalẹ̀ ọkọjá sísọ wàláhì ọ̀pọ̀lọpọ̀ wa t'Olúwa bá fún wa ní ìlọ́po 6 ọdún tá a lò láyé àní rídà kan 10 tí wọ́n ṣe sí níbi tí wọ́n ṣe iṣẹ́ tọkàntọkàn taratara fẹsẹ̀ Islam farahimahumullahu rahmatan wasi'a tẹ́bá gbé tafsir Ibn Kathir rahimahullah ọ̀rọ̀ ipò ìwádìí ga ìgbà tí àwọn èèyàn ayé ìsìn
táwọn fẹ́ gbé iṣẹ́ Al-Imam Ibn Kathir sórí standard báwọn ṣe ń kọ̀wé lónìí a rí i pé ìwádìí ti lágbára jù ìwádìí àìmọye tíra tí bàbá yìí ń wò tó fi gbé tíra ìjáde ó ti pọ̀ jù torí pé láyé ìsìn ìwádìí tí wọ́n ń ṣe láyé ìsìn ó lé púpọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ táwọn míì ṣe lọ nínú àwọn tó síwájú ibẹ̀ láti máa ń mọ olùmọ̀ye ńlá ni adúrú tíra tó wò kó tó di pọ́pọ́ Tafsir Ibn Kathir ọ̀pọ̀ àwa ní ìsìn kódà kó ṣe pé ìwé òǹwé lọ́ọ́ dà kọ gẹ́gẹ́ bí ìṣesí àwọn olè òórí kankan ṣe àfẹjọ́ òfò àfẹjọ́ àdánù tọ́kí tó bá kú tó bá yẹ pé ni wọ́n fi ń rìpọ́ọ̀tù rẹ pé ó bú ebu ju Fíráúnà lọ́ngbà tó wà láyé ládàá ò lọ fẹ́ gbà mí ẹnìkan ọjọ́ lójú nígbà tó wà láyé àfi bí ti Iblis rajim ládàá ò lọ fẹ́ gbà mí torí ẹjọ́ àwọn náà kíyè sára torí pé nǹkan tí kálukú bá ṣe ni wọ́n fi ròyìn rẹ̀ ìmọ̀ táwọn èèyàn fi ń ṣàǹfààní àwọn ẹlòmíì wọn láwọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam àmọ́ babaláwo ni wọ́n yóò mọ gbìyànjú láti pé gbogbo àyà àṣírí tó wà ń bẹ tí ẹ fẹ́ gbá sírí wọn ẹ̀yà ẹ̀mọ́wọ́ ẹ̀wà tẹ̀mọ̀ kí wọ́n máa rántí òun náà pé babaláwo nígbà wà láyé bẹ́ẹ̀ ni torí pé wọn ò parọ́ mọ́ nǹkan tó ṣe tó fi kùnù ìmọ̀ tó wúlò ìmọ̀ tó ṣàǹfààní táwọn èèyàn fi ń ṣàǹfààní lẹ́yìn ikú rẹ̀ wọn kì í mọyì màmí àfi tẹ́ni tó ń wí bá kú níjọ́ tó bá kú wọn mọ yẹ sayadhkuruni qawmi idha jadda jidduhum wa fi laylatin dhalma'a yuftaqadu al-badru ó láwọn èèyàn mi ọmọ mi nígbà tí ìyànjú wọn tó bá dójú àmì nítorí pé ní òru tó bá ṣókùnkùn birikiti ni wọn mọ iye òṣùpá ní ọjọ́ tí òṣùpá bá dàgbà tán òṣùpá ọjọ́ kẹrìnlá bẹ́ẹ̀ ni wọn ní mọ iye màmí àfitẹ́ni tó ní bá lọ nígbà tó bá lọ wọn mọ wá wọn làwọn ò rí torí délé yìí ẹ̀yin náà ṣe kán àwa náà ká gbìyànjú ká ṣe kán torí pé nǹkan kan náà la bùkátà kó ṣẹ́kù lẹ́yìn tá a bá lọ. ẹlẹ́kẹta waladin salihin yad'u lahu ọmọ rere tí máa ń ṣàdúrà fún ọmọ lè pé gba ọmọ lè pẹ́gbẹ̀rún lóòótọ́ gbogbo lọ́mọ àmì kìí ṣe gbogbo wọn ló wúlò fún ọ lẹ́yìn ikú rẹ̀ àwọn èyí tí ó wúlò fún ọ lẹ́yìn ikú rẹ̀ wọn ò pé ní wa waladin yad'u lahu àtọmọ tí wọn ń ṣàdúrà wọn ní wa waladin salihin àtọmọ rere salihin sifatun lil walad ìròyìn ọmọ ní kò gbọ́dọ̀ jẹ́ ọmọ rere ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ní ìjákulẹ̀ ni àwọn ọmọ tẹ́ bí ẹ gbọ́dọ̀ sánà kan ọjọ́ ọmọ rere torí pé ọmọ rere ni tó bá ṣàdúrà fún ọ yóò máa bá ọ ládàá rẹ̀ ó máa ṣẹ́kù fún ọ àmọ́ ọmọ jákujáku ọmọ rádaràda ọmọ burúkú ọmọ pàǹtí gbogbo àwọn eléyìí tó bá ṣàdúrà fún kò ní sí ọ láǹfààní torí pé ànábì ti yàn wa waladin salihin ọmọ rere tí máa ń ṣàdúrà fún yad'u lahu ń ṣàdúrà fún kìí ṣe kó gbé kọ́ngílà rẹ̀ fáwọn kan ọmọ rere tí ń ṣàdúrà fún tààrà torí pé ẹni tí ń sunkún pọ́mọ mi kú kò dàbí ẹni tá a bẹ̀ kọ́ bá ní sunkún pọ́mọ kú owó sẹ́rẹ̀ ni ọgbà bó o sẹ́ bá sì ti jó táńkọ́ yóò dàkẹ́ ni àmọ́ ìwọ tọ́mọ rẹ kú yóò máa dùn ọ́ yóò máa ta ọ́ ọmọ tó kó bàbá rẹ̀ ló kú bó o sì máa ṣàdúrà fún bàbá rẹ̀ ó yàtọ̀ sí èèyàn lásán àwọn aráàta ọmọ wa gbọ́dọ̀ jọ máa rere bó lọ́mọ ṣe jọ máa rere yóò jẹ́ mùsùlùmí gidi yóò jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé tà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn afọmọlẹ ọmọ amúgbó ọfọmọlẹ ọmọ tí ń gbagbáná ọmọ tí ń mu kẹ́ńkẹ́ń gbogbogbòrò ní kùlàlà ọmọ ọfọmọ fọgbòfọgbò lẹ àwọn ọmọ tí ń ṣe wèrè lóríta gbogbo àwọn eléyàn kò sáǹfààní kankan tó ṣe ọmọ tí ó kẹsìn fún
tẹ́kí wọ́n sọ pé kó ṣe sọ́lá tó ní kò ké ṣe dandan dádì mi ṣe sọ́lá tìjú àwọn lọ ó kú abẹ́ ìgbọ́rọ̀ tó torí àwọn ọ̀dààmú àgbọ̀ ibi tíṣẹ́ pọ̀ sínú àti bí mo tẹ́jọ́ kó lọ́mọ òṣèjọ́ máa rere ní wàhálà tẹ́bà fẹ́ kọ́ máa wá kọjọ́ máa rere á rí i pé àwọn ọmọ yẹn amójútó lílọ bíbọ̀ wọn ọmọ kan gbọ́dọ̀ máa jáde fòtìfòtìfòtì ó sì jẹ́ pé ẹ̀yin náà máa gbénu ilé ẹ̀ ń ṣiṣẹ́ ń ta ni ọmọ yẹn gbọ́dọ̀ máa rí nítòsí yín gbogbo gbà tí ó bá lọ bì kan ẹ gbọ́dọ̀ máa bi ti ń lọ kò gbọ́dọ̀ kẹ́gbẹ́kẹ́gbẹ́ nítorí pé ẹgbẹ́ ọ̀rẹ́ àwọn ló tètè bàyàn jẹ́ jù àwọn ló tètè gbìngbìn síyàn lẹ́mìí síyàn lọ́kàn síyàn lára torí àwọn sọ pé ẹ má béèrè báwo nìyẹn ti ṣe rí o ọ̀rẹ́ rẹ̀ ní kẹ́ béèrè nítorí pé gbogbo èèyàn láyé ìwọ ọ̀rẹ́ wọn ni wọ́n máa fi ṣèwà o torí ẹ̀ tó bá ti rí pé ní rere lọ́rẹ́ rẹ̀ ẹ bá ṣe tó bá rí pé ní ibú ní bámbárì ẹ yẹra fún àìmọye nǹkan lọ́rẹ́ ti kó ràn àìmọye dáadáa lọ́rẹ́ ti gbà kó lọ́wọ́ rẹ̀ ẹ wo ẹ dákun ta lẹ ń bá rìn ọ̀rẹ́ máa ń ba tèèyàn jẹ́ ju bó ṣe máa ń láyà lọ nítorí pé nínú ọ̀rẹ́ 100 péré lè tọ́ da 90 nínú àwọn ọ̀rẹ́ wọn ẹni bú ni wọn ẹni títí ẹ ti bàjẹ́ tí ń wá tẹni tó wọn bàjẹ́ torí àwọn sì máa ń sọ pé rìkísí ńlọ dà wọn pọ̀ tí wọ́n dọ̀rẹ́ torí òǹgbẹ yìí sì yàn tọ́ da wọ́n jọ ń lẹ̀dí àpò kan di ìbàjẹ́ kan ni ẹ gbọ́dọ̀ jọ kò sẹ́ni tó ní kẹ́ ẹ má lọ rẹ̀ kò sẹ́ni tó ní kẹ́ ẹ má bá yàn ṣe amẹ́ta lọ fẹ́ bá ṣe jọ dáadáa torí pé yóò kó àwọn nǹkan kan ràn ọ́ yóò jẹ́ dáadáa ní òkú ràn ṣebọ́ ọ̀rẹ́ náà ló mú èèyàn tó fi kọ̀yìn sí ìyàwó rẹ̀ ọ̀rẹ́ ló ṣe títí tẹ́lómi fi kọ̀ ìyàwó dànù ọ̀rẹ́ ló ṣe sábàbí tẹ́lómi tó fi jẹ́ pé kọ̀kọ̀ bí ẹ̀kún má ọ̀rẹ́ ló jẹ́ sábàbí tẹ́lómi tó fi jẹ́ wípé kò tiẹ̀ fẹ́ rọ́ọ̀mà kò fẹ́ rí ìyàwó kò fẹ́ rẹ́nì kankan má ẹlòmíì ọmọ rẹ̀ ń lọ ilé ọkọ wọn á ń gbìyànjú láti pé àwùjọ táwọn ń gbé ń bí àwọn ẹ̀yà táwọn ń bá gbé táwọn ọmọ tí wọ́n bá ń lọ ilé ọkọ wọ́n máa ń ra àwọn ẹrù fún wọn lóríṣiríṣi bí ẹni tó bá gbókè ọ̀yà ẹ rí i pé tọ́mọ wọn bá ń lọ ilé ọkọ wọ́n tolé fún wọ́n ra gbogbo nǹkan oríṣiríṣi fún adúrú mọ́tò tó kó ẹrù ọmọ lọ níjọ́ tí bá ń lọ ilé ọkọ tòun wá jẹ́ ẹ̀yà Yorùbá òun náà wọ́n wò pé ibi abágbé ó yẹ kó nà lápá lára wa táwọn ọmọ tiwa náà bá ń lọ ilé ọkọ kí ló burú káwọn náà ra àwọn nǹkan púpọ̀ fún ó lè má jẹ́ bí bẹ́ẹ̀dì táwọn máa rà fọ́mọ àti kọ́bọ́ọ̀dù àmọ́ káwọn náà ra aṣọ lóríṣiríṣi fọ́mọ tiwa tó kí tó máa bá ń wọ èyí tọ́pọ̀ rẹ̀ rà fún tí bá ń wọ tiwa náà òfin ní gbàgbé wa bàbá yìí bá ń sin ra sọ́jọ́ bàbá ń sin ra sọ́jọ́ ó ti wá rà lórí bí ìgbà méjì ọ̀rọ̀ wá kọ̀rọ̀ láàrin rẹ̀ àtọ̀rẹ́ pé ọmọ tí àti ẹ̀bí tí wọ́n ti ń dàgbà yìí wọ́n mọ̀ lọ́lé ọkọ ńjọ́ kan ó ní bẹ́ẹ̀ ni òun á ní ọ̀rẹ́ mi nítorí wọ́n lọ́lé ọkọ mo ti ń ra àwọn àgàn aṣọ jọ fún ọmọ tèmi pé tí wọ́n ti ń lọ́lé ọkọ gbogbo ẹ̀mí wọn kò fún ọ ní má dánwò ọ̀rẹ́ wa ẹni má dánwò ọ̀rẹ́ ni kí ló dé tì ní dáwò ìbá àwọn àtàǹbá gbé ní sáwùsáwá nìwọ̀n Allahu Akbar bàbá ń sì kó gbogbo aṣọ ọlọ́ta torí ìmọ̀ràn kí mọ̀ràn nítorí pé léyìí báyìí aláìní kan ṣe ni òun ní serú rẹ̀ fọ́mọ rẹ̀ wọ́n mọ̀ wá fi ti ọ̀rẹ́ yìí fi bú òun níjọ́ tọ́mọ rẹ̀ bá ń lọ ilé ọkọ wípé bá arọ́ rẹ̀ tiẹ̀ adúrú tó kó fọ́mọ rẹ̀ torí pé wọ́n mọ̀ bá fi bú ó kúkú bàjẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ náà ṣàṣà nínú ọ̀rẹ́ ní máa ń kọ́ ní ká ṣe dáadáa ẹ máa kíyèsí àwọn ẹni tẹ́ máa ń bá sọ̀rọ̀ ṣàṣà nínú àwọn ọ̀rẹ́ lórí kó ń gbégbèsè tó dáa ní oṣù ọlákin ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n mọ̀ kọ́yàn kí wọ́n ṣe bàjẹ́ ni torí pé ẹni tó níbẹ̀rù Allah ọ̀pọ̀ torí wọn sọ pé wa in safaita aw khallalta khillan
fafi rahmani faj'al man tu'akhi. wọ́n ní tẹ́ bá mú yàn lọ́rẹ̀ àbẹ́ mú lọ́rẹ̀ mọ́tímọ́tí ẹjọ́ jẹ́ torí ti Allah, ó jẹ́ ní tó pé ń bẹ̀rù Allah, ó jẹ́ ní tó mójú tẹ́sìn. tó ń jẹ́ tó bá ti nírú àwọn eléyìí, àwọn ní kọ́ ni ká ṣe dáadáa, bóòlù ọmọ yín ṣe fẹ́ jọmọ dáadáa, bóòlù ṣe fẹ́ jọmọ rere nígbà tẹ́ ẹ bá mójú tó ta ní bárùn. ọmọ mẹ́nìkan wọlé ńjọ́ kan, ẹ̀rú bẹ̀yìn gan, ta ló wọlé yìí, ẹ̀rú bà mí bí mo ṣe rí yà àdájì ẹ̀ má wọrí, jójó ni ẹ̀. jójó báwo, jójó báwo láì ṣe náà iná tí jó ọ̀rọ̀ ni pọ́ọ̀rì òní a'udhu billahi minash shaitanir rajim. ó tún wá ga gbọgbẹrẹ ọ̀tẹ̀ ọ̀rùn lọ́ọ̀lẹ̀ ní kó tẹ́ di kó gbalẹ̀ fún yín wọlé. sẹ́mi ọkọ wọn ti ń dídàkudà máa ń lọ́ọ̀nù, ẹ máa ṣàkíyèsí ta lọ́ máa ń bá ní, ta ni wọ́n máa ń wá. ẹ̀yin náà tó rójú ẹni tó wọ́ ọmọ wa pé eléyìí ọ̀fẹ́ máa mú gbó, ó wá ló ń béèrè ọmọ yín pé kí ló pa yín pọ̀ náà rí, ọ̀rẹ́ mi ni ìtúbọ̀dọ̀ rí ọlẹ́yìn rẹ̀ náà. ká ní bàbá tiẹ̀ ó lẹ́ni báyìí, ẹ sì lọ tọ̀ bàbá rẹ̀ lọ, ẹ dákẹ́ ẹ mójútó ọmọ yín o, ìtún fẹ́ rí i pé kọ́ bọ́ ọmọ mi rìn máa o, ẹ̀yin náà mójútó o, bí ṣe ń ṣe kọ̀ dájú kọ́ fẹ́ yọ ọmọ rẹ̀ o, torí pé kò dá kó náà tún sẹ́kù ní bó ti ṣe wà ń bóyá òbí tiẹ̀ náà fura ìntọ́ wà lára rẹ̀ tí ọ̀dà wọn fẹ́ kó ran gbogbo àwọn ọmọ yòókù. iṣẹ́ ńlá lẹ́sẹ̀ tọ́mọ yóò fi jọ máa rè, torí kẹ́yìn fẹ́ kọ́ jẹ́ ọ̀pá kùtẹ̀lẹ̀ fún yín lẹ́yìn ìjọ tẹ́ bá kú. ọmọ rere tí máa ń ṣàdúrà fóbi rẹ̀ kọ́ á tó wípé mójútó ọmọ ẹgbàgbàkúgbà fọ́mọ pélé yìí nìkan wá mú kọ́ ọmọ ọjọ́ máa rè kó tó ẹ̀bùkátà láti máa ṣàdúrà. Olúwa dákun ṣàwọn ọmọ mi lọ́mọ rí, má sì wọ́n lọ́mọ abú, dákun ṣàwọn ọmọ yẹn ní ìtútù ojú fún mi, má fi wọ́n dààmú mi. ẹ máa ṣàdúrà bẹ́ẹ̀, èsì pé máa wọn ìpè fún wa ní ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Yorùbá. ọmọ tí wọ́n bí nínú èpè ni èpè burúkú, wọ́n ṣépè fọmọdé bíi pé ọmọ kan dúró ń dòkó wọn máa dá padà. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àìmọye màmá ní máa ṣépè fọmọ bẹ́ẹ̀ tọmọ náà dá tiẹ̀ padà, torí pé àwọn èèyàn tó ti kọ́ náà wípé tí gbogbo èpè ìyá rẹ bá lọ ṣẹ tiẹ̀ bọ́ máa dá padà. sọ̀rọ̀ pàwọn náà báńkẹ́jẹ́ ni wá, dípò kan bá mọ̀mọ́ sọ̀rọ̀ pé má ṣépè fún mà típè ìbá lọ ṣẹ ẹ̀yin náà ní ọ̀kọ̀ọ̀kọ̀ dùn. eléyìí túmọ̀ sí wípé káwọn ọmọ ó lè jọ ọmọ tó dáa, ìyànjú tá a lè gbà ọ̀pọ̀, ṣùgbọ́n ìyànjú lásán kò lè dáṣẹ́ o, àfi ká tún fàdúrà kù. a máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fáwọn ọmọ wa. ọmọ tiẹ̀ ní tí ó bá dá èébú rẹ̀ ìwọ náà ló ní, tó bá sì dá ìyìn rẹ̀ ìwọ ló ní. mọ́ wàá ṣe kọ́ máa rí ọ bàjẹ́, torí pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé thalathu da'awatin mustajabatun wala budd. àwọn àdúrà mẹ́ta kan wà yóò gbà náà ni kò sí tàbí ṣùgbọ́n. ìgbà tí Ànábì wa fẹ́ yan ó ní da'watul walidi ala al-walad, òpè ládùúgbà èpè tí bàbá bá ṣẹ́ fọ́mọ yóò gbà náà, torí pàdúrà náà lè pè, ṣùgbọ́n àdúrà kọ́ bàjẹ́ ni wọ́n ń pè lépè. torí ẹ̀ tó bí bá ṣépè fọ́mọ yóò mọ ọmọ náà, ó lè má mú kíákíá o, àmọ́ kọ́ máa sáré ẹ̀sùn kódà kó di rọ́kẹ̀tì, àdúrà èpè wọn padà mú ń jọ kàn náà. ẹ má ṣépè fọ́mọ, kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ṣe tó fi lẹ́tọ̀ọ́ sí kò bí ó ṣépè fún. àyìnbá àmọ̀tẹ́ bá ti sẹ́rù ẹ̀ ẹ pọ̀ ní ìtọrọ àforíjìn kẹsì bí Allah kọ́ mọ́jẹ́ pé èèyàn ṣẹ dáadáa ni kó jẹ́ kó ṣẹ lórí àwọn ọmọ yín. torí tó bá burú tó bá bàjẹ́ fọ́mọ ẹ̀yin ní ọ̀kọ̀ọ̀kọ̀ dùn, tọ́lọ́mọ bá rọ́mọ tí wọ́n ń dunnú ẹ̀yin ọ̀rọ̀ ọmọ tí yẹn máa banújẹ́. àwọn ẹni ìtẹ́rí tó ń ṣe wèrè èpè òbí ni o, èpè òbí ló mú wọn tó rí dàrú, toróbì lọ tọrọ fún bẹ́ẹ̀.
kò ní sáláìsẹ́ náà ni. Ẹ má jẹ́ kí inú burúkú obìnrin, ẹ rántí ìpọ́njú, ẹ rántí ìdààmú, ẹ rántí wàhálà tẹ̀sí kẹ́ tó dẹni tó bì. Ẹ máa bẹ Allah káwọn ọmọ yín ọjọ́ máa rere, ẹ sì sánà kan jẹ́ bẹ́ẹ̀, ẹ fi wọ́n sí ilé kéwú gidi. Torí ilé kéwú ló máa ń tún ni ṣe, kì í ṣe ilé kéwú tó ti kọ́ wọn kọ́ púpọ̀, tó ti kọ́ ọmọkọ́ máa lálàǹgbá ká. Wọ́n lè má kọ́ tààrà o, àwọn gbàtọ́ bá bá àfa yín tó ṣe pé ń ṣe operation falangba sẹ́wọ̀n kan tí ń dọ́gbọ́n kọ yín ọ̀gá àmọ̀ kó mo lọ àkílẹ̀ fẹ́ ṣe pé agbógun nǹkan rẹ̀ la fẹ́ lò nǹkan ọ̀nù báwo láì sòrúkọ tòṣẹ́ mọ̀ pé lọ́nà kan àbọ́nà míì wọ́n ti ń kọ́ ma ẹ̀fọ́ ma sílẹ̀ kí ó tọ́ da ayé ti lọ wájú ju ti tẹ́lẹ̀ lọ àwọn ọmọ yìí wọ́n lè mọ kí ó kọ́ jẹ́ ni dáadáa láti ojú ayé yìí kì í ṣe dandan kéèyàn kọ́ kí ó kọ́ ọmọ yẹn tó mọ kí ó gbogbo sọkúsọ ni pé ẹ̀hàn sí bàbá rẹ̀ sáfà ni ìgbà tí bàbá rẹ̀ ti sáfà kò lè mọ kí ó dákun fẹ́nu sọ́njọ́ sẹ́mọ̀kọ́ ànábì ni bàbá ànábì náà àwẹ̀ ẹ̀kọ́ ni bàbá ànábì bàbá ànábì ló fi já ànábì ìrọ̀lọ́sì torí ẹ̀ ọ̀bá àjẹ́ mẹ́kò ọ̀bá àjẹ́ káfíńtà ọ̀bá àjẹ́ télọ̀ ohunkóhun tí wọn náà bá ń ṣe kò pé kọ́ ọmọ rẹ̀ ọmọ màkì ó sì má dójú àmì aláàánú ni Allah sáàtì má sọ̀rọ̀ ìtinú tiẹ̀ ẹ̀yin òbí ìtẹ̀lẹ́sẹ̀ pọ̀ tọmọ yóò fi jẹ́ dáadáa ọmọ mi rántí ìtàn ìgbésí ayé ìmáàmù Shafi'i rahimahullah mọ́mọ́ rẹ̀ onísábàbí tó fi dolùmọ́ ńlá torí bàbá rẹ̀ ti kú láti ìgbà tó ti wà kékeré mọ́mọ́ rẹ̀ lolúwa ló ń sábàbí tó fi dolùmọ́ ńlá ẹ̀yin náà ní nǹkan púpọ̀ tẹ̀lé ṣe fọ́mọ yẹn ní tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́ ṣe ẹ gbìyànjú fọ́mọ lórí ẹ̀ ẹ fọ́mọ sílẹ̀ ẹ̀kọ́ tó dáa ẹ máa mójútó sọ ọlọ àbí ọlọ ẹ máa béèrè lọ́dọ̀ olùkọ́ sẹ́yìn rọ́ máa mi àbẹ́ ẹ̀rí àbí tí ń sá sẹ́rọ̀ òwe tẹ́yìn ṣe hàn Allah wò yóò fi gbé ọmọ yóò gbé ọwọ́ rẹ̀ sókè yóò sí ọpọlọ rẹ̀ sí ma ẹ̀kọ́ ẹ̀sìn Islam òní máa ń sọ ní dẹni rí ìsèpẹ́kọ̀ tó fi sọ odò kan di mẹ́wàá tó kówó májọba lọ́wọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ní máa ń jẹ́ ká bẹ̀rù Allah bọ́mọ bá kọ̀wé tí ó bá pẹ́sìn pẹ̀lú ẹ̀ ìyàkuyà lọ́pọ̀lọpọ̀ wọn máa ń yà torí ẹ̀ tó bá lọ́mọ tẹ́pẹ́ ìwé lásán lọ́kọ́ ìwọ́ wá rí tọ́mọ rẹ̀ ń ṣe dáadáa sí ọ mẹ́jọ ọyọ lẹ́nu ó lè jẹ́ pípọ̀ mọ́ kí ọmọ ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ gbogbo gbà Olúwa wa rọ̀ ọ́ látara àdánilẹ́kọ̀ọ́ yẹn ó ń ṣe dáadáa sí ọ. torí ẹ̀ ni màmá kan ó ń sọ fọ́mọ rẹ̀ yìí pé àwọn èèyàn wọ́n ń rojọ́ atótónu wọn pọ̀ lórí ẹ̀sìn tó ń ṣe yẹn àwọn wò pé ó dínkù díẹ̀ torí àwọn ọmọ káwọn èèyàn kẹsìn fún láwùjọ wa wọ́n wò pé ó ti fẹ́ yí alákatakítí ó ti gba nǹkan mí mẹ́sìn wọ́n á sọ fún màmá rẹ̀ pé kò sí wàhálà máa dínkù máa tiẹ̀ sáfẹ́sìn àmẹ́yìn náà múra o gbogbo dáadáa tẹ́rí tí mò ń ṣe sí yín o ẹ̀sìn tí wọ́n ti torí rẹ̀ sọ̀rọ̀ mi láì dá lọ́kọ́ mi o ẹ wàá gbà máa gbà kí ni máa gbà ẹ gbà bí lágbájá tàmẹ̀dò dóòlà bẹ́ẹ̀ fi ṣe sáwọn ọmọ mi wọn ẹ̀yin náà máa gbà màmá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ máa bẹ́sìn rẹ lọ torí pé ẹ̀sìn ló máa ń rọ̀yàn kò sẹ́ni tí ò lè yọ máa ta kò sẹ́ni tí ò lè yọ máa kọ́ máa tọ́ ya gara wa ẹ̀sìn ní máa ń múyàn ní máa ń kóyàn dànù tó fi di pé kíní yọ ọ̀yẹ́ mi eléyìí ọ̀tọ̀ sí mi tí wọn náà fi jẹyàn dáadáa torí ẹ ẹ̀sìn ẹ̀kọ́ máa ń lẹ́sìn wọ́n máa sọ àìdáńpa kí ó wọ́n máa bẹnu àtẹ́lu kí ó àwọn ọ̀tá ẹ̀sìn Islam náà lè máa pera rẹ̀ mùsùlùmí ọ̀tá Islam tẹ́nìkan ọ̀bá kọ́ kí ó pàápàá kí ó tó wúlò kí ó wò òdodo kí ó tọ́ da ipò ó làbá wọn. a nígbẹ̀sìn wáyé irọ́ làmọ́ bákà ẹni tó fẹ́ bà tiwa jẹ́ yóò rí tiwa bàjẹ́ ń rọrùn ni gbogbo àwọn ẹni tó máa ń ṣàlàyé rẹ̀ wọn ò ní máa bẹ láéláéláé àwọn kan náà ni ó tún máa ṣàlàyé rẹ̀ lọ́jọ́ ọ̀la jẹ́pọ̀ ọmọ rẹ̀ náà ọjọ́ kan náà ẹni tó ṣàlàyé rẹ̀ lọ́jọ́ ọ̀la
ọmọ rẹ ó lè jọ́kan ní ẹni tó ṣàlàyé rẹ̀ lọ́jọ́ ọ̀la ọmọ rẹ gbọ́dọ̀ kọ́ kí o. ta'allam falaysa al-mar'u yuladu 'alima wa laysa akhu 'ilmin kaman huwa jahil. kọ́ ìmọ̀ wọ́n ibi yàn pẹ̀lú ìmọ̀ kíkọ́ ló ní mímọ̀ ẹni tó mọ̀ sí lè dọ́gba pẹ̀lú ẹni tó kọ́ mọ̀. àbí Allah azza wa jal kọ́ran àwa náà lọ́wọ́ kó fún wa dáadáa sí i. àwọn òkú wa tí wọ́n ti kú lórí Islam wọ́n kú lórí kí wọ́n jọ́sìn fún Allah wọ́n tẹ̀lé lánàá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam orí bẹ́ẹ̀ ni wọ́n kú Olúwa bá wa ṣàforíjì fún wọn bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá wa síjú àánú rẹ̀ wò wọn èyí tó bá jẹ́ pé wà nù dààmú nínú wa Olúwa bá wa gbé kúrò fún wọn èyí tó wà nù kẹ́ nínú wa bá wa ṣàlékún kẹrẹ̀ àwọn náà ta sẹ́kù Olúwa ṣẹ́ wa kù lórí Islam gbogbo ọjọ́ tó bá gbẹ̀mí wa lórí al-iman ọmọ alìjánà ni kò ṣe wa o Olúwa má ṣe wa lọ́mọ aná má tiẹ̀ jẹ́ kọ́ ọmọ náà tara wa jáde subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìbéèrè ẹyọ kan ọjọ́ ti lọ ẹnìkan ṣe béèrè ó nígbà tá a sọ yìí pé lọ́jọ́ àlàrúbá bí òní yìí láàrin sọ̀láàtù dhuhr àti sọ̀láàtù asr àdúrà máa ń gbà bẹ́ẹ̀. ṣé hadithu Jabir ibn Abdillah radiyallahu anhuma tó ń la àwòká fi wí bẹ́ẹ̀ nítorí pé hadithu yẹn kò fẹsẹ̀ rinlẹ̀. Jabir ibn Abdillah radiyallahu anhuma wọ́n Nabi sallallahu alayhi wa sallam ó ṣàdúrà lọ́jọ́ àtìní ní mọ́sálásí al-Fath àdúrà gbà. Ànábì tún ṣe lọ́jọ́ tàlátà àdúrà gbà. ó wá ṣe lọ́jọ́ làrúbá láàrin Dhuhr sí Asr àdúrà gbà. bẹ́ẹ̀ ládìsí yìí wé ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa hadith púpọ̀ nínú wọn sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀. hadith tó lẹ́nu eléyìí tó túmọ̀ sí pé a lè fi sẹ́rí ṣùgbọ́n ṣe la wí bẹ́ẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà kan kọ nípa àdúà ìgbà tó ń sọ àsìkò tádùá máa ń gbà wọ́n dárúkọ ọjọ́ àlàrúbá láàrin sọ̀láàtù dhuhr àti sọ̀láàtù asr nítorí hadith Jábìrì. àwọn náà sì sọ pé bó tilẹ̀ jẹ́ pé kò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n dán wò wọ́n rí i pé lóòótọ́ àdúrà ń gbà tó bá ṣàdúrà ní àsìkò yìí. àdìfì yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tá dán wò wọ́n rí i pé àdúrà máa ń gbà. a sì mọ̀ pé láwùjọ tiwa àdúrà wọ̀ gbà àwọn wákàtí àwọ̀ gbà lọ́sọ̀pọ̀lọpọ̀ dẹ́lẹ́ bọ̀ lọ́sọ̀pọ̀lọpọ̀ dẹni tí ń lọ sọ́ọ̀tì lọ́sọ̀pọ̀lọpọ̀ dẹni tó ṣe pé ó ń sóòsà mùsùlùmí sì ló pera rẹ̀ wọ́n tàtàrà bẹ́ẹ̀ kó nínú ẹ̀sìn Islam. àmọ́ kó ń bẹ nínú àwọn nǹkan kan tó ṣe pófin ṣẹ̀ríà sọ àwọn àdéhìí tó mú àpọ̀fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ máa ń sọ fún wa pé bíi tí ṣe máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ó wá nínú àdéhìí kan ikú Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá yọ ẹnìkan nítorí àléébù kan tí ń bẹ lára rẹ̀ nítorí àdánwò kan tó lọ agbébá òkú palẹ̀mọ́ ìwọ náà ní kú àfi kó lọ fi irú rẹ̀ dán o ìwọ náà ní lọ àfi kó lọ gbérú àdánwò yẹn báwọn náà. Al-Imam Ibn al-Qayyim rahimahullah ó ní bó tilẹ̀ jẹ́ pé gbàwá ìkọ̀fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n bí tí í ṣe máa ṣẹlẹ̀ èèyàn ò ní fi nǹkan kan yọ̀yàn ò ní fi nǹkan kan dá yẹ̀yẹ́ nìkan lẹ̀ nínú àléébù tó lọ agbébá àfi kírò ló ṣe wà náà táwa gán ti rí nínú ìgbésí ayé wa níta máa ń fi ń fẹ́ nìkan rẹ́rìn ẹkú palẹ̀mọ́ tìyín náà ń bọ̀ bó tilẹ̀ jẹ́ pàdé sì tó kọ́kọ́ dé ká mọ̀ ọ̀nà tó gbà dọ́dọ̀ wa kò fẹsẹ̀ rinlẹ̀ ẹ wá kèso táwa bá sọ pé àdéfì ò fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí wípé ọ̀rọ̀ tí wọ́n lánàá bí sọ̀n kò sọ rárá o ṣùgbọ́n tó túmọ̀ sí ni pé ọ̀nà tọ́rọ̀ yìí gbà dọ́dọ̀ ti wá kò fẹsẹ̀ rinlẹ̀ èyí tó túmọ̀ sí pé bóyá tó bá yẹ kó a bá tún láǹfààní sáti tún wà gbọ̀nà míì táàrí àbámọ̀ bọ́ bá fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ ní àwọn olùmọ̀ sọ pé kò fẹsẹ̀ rinlẹ̀
ṣùgbọ́n ìrírí fi hàn pé ń tó wá nínú rẹ̀ yìí máa ṣẹlẹ̀. torí ẹ̀yìn ló ṣe jẹ́ pé àwọn àkókò tádùá máa ń gbà àwọn olùmọ̀ máa ń wí nínú ẹ̀ tó ń tipa àdìsí tó mú wá kò fẹsẹ̀ rinlẹ̀. àwọn àkókò wá wà tó ṣe pé àwọn àdìsí tó mú wá fẹsẹ̀ rinlẹ̀. gbogbo ẹ̀ náà ká gbìyànjú láti rí i pé àfi hápárá bí kò jí lóru ìgbà tó tají lóru yẹn wọn ní subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir kó wá tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kó tọrọ nǹkan tó ń fẹ́ kó sì tún sùn padà Olúwa Ẹlẹ́dàá wa kò ní sáláì gbàdúrà rẹ̀. débi pé àwọn olùmọ̀ á sọ pé àdúrà tá a wí yìí báyìí kò sí nǹkan téèyàn wá láyé yìí kò sí téèyàn wá láyé yìí tó ṣe tí ò ní gbà. sátìrí pé ń tọ́ da lọ wá o sì fẹ́ jákun ẹ̀bí bẹ́ẹ̀ náà ni ẹ̀yìn ìgbà tó pè sọ́lá ìtìtàn bí àsìkò tá a wà nù rẹ̀ yìí sígbà tó ń ṣe pa ọmọ àsìkò gbígbàdúrà ó lè gùn ó lè kúrú gbogbo ń tó ń fẹ́ nu bùkátà máa wí lásìkò yìí máa tọrọ rẹ̀ lásìkò yìí ó súnmọ́ kádùá rẹ̀ ọgbà. bẹ́ẹ̀ náà ni ìgbà tó ṣe wípé ó forí kanlẹ̀ nínú sọ́lá àsìkò gbígbàdúrà a sì ti sọ nípa àkókò méjì eléyìí tó ṣe pò ń lọ lágbára jù nínú àwọn àkókò tó wá lọ́jọ́ Jímọ̀ kéèyàn ní bẹ Allah lákòókò náà kéèyàn dúró kéèyàn máa ṣe sọ́lá àfi kó lọ àkọ́gbàdúrà wa. báyà nígbà tí ìmáàmù dé títí tó fi ṣe sọ́látul Jímọ̀ àbí lẹ́yìn sọ́látul Asr àti àsìkò tí ń bẹ lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn Asr títí di ìgbà tí Maghrib wà wọlé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. abẹ́ Allah azza wa jal kó gbàdúrà gbogbo wa gbígbàdúrà Olúwa kó fi ṣe wá lọ́ṣọ̀ọ́ Olúwa Ẹlẹ́dàá wa kó ṣe wá lọ́kàn náà tó bò láṣìírí láyé tó bò láṣìírí nínú sàárè tó bò láṣìírí lọ́la gbẹ̀ndàl qiyam Olúwa Ẹlẹ́dàá wa kó má dá wa dá bùkátà wa. subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.